mi pé Ìyábọ̀ Òjó ní ẹjọ́ kan báyìí tí Ìyábọ̀ Òjó bá bọ́ síwájú ẹ bá mi pé Rẹ̀mí Sùrùtù kó tẹ̀lé kẹ bá mi pé Yomi Fashlanso kó tẹ̀lé kẹ bá mi pé Ògúngbé àtìyàwó ẹ̀ tó ṣe fíìmù kó tẹ̀lé kẹ bá mi pé Easy lẹ́gbẹ̀gbẹ́ kó tẹ̀lé kẹ bá mi pé Abuki Ọ̀sìn aṣẹ́wó tó re tọ́kì kó tẹ̀lé kẹ bá mi pé ìyá tó wà ní Dublin kó tẹ̀lé kẹ bá mi pé Àgbàlá Gébú kó tẹ̀lé kẹ bá mi pé ìyá Light Courtroom kó tẹ̀lé. Ìyábọ̀ ní ọpọ́ súnkọ̀ báyìí yeah. Tí bá ṣe ń sọ àwọn ọ̀rọ̀ yìí màá máa play àwọn videos kan fún yín ṣé ń gbọ́ mi. Many of you will notice that for the past few weeks I just decided not to talk about Ìyábọ̀ Òjó. Kò ń ṣe ti bẹ̀rù. People that knows me will tell you tí n bá pẹ́ lórí ọ̀rọ̀ bí ya mo yè ní nǹkan kan tí mo fẹ́ sọ fún yín ni tí n bá ti ṣe show kan mo ti move on. Are we communicating? Are we on the same page? Yeah. Láì fọ̀pá pọ̀lọpọ̀lọ péjò Ìyábọ̀ Òjó màá máa play àwọn fídíò kan fún yín lọ́sàn-án yìí tí n bá ti wá ń play àwọn fídíò yẹn màá wá máa analyze it. Are we on the same page? Yeah. Mo gbàgbé lára àwọn tẹ́ bá mi pè sí kóòtù yìí ẹ bá mi pé Belena GP Tank ẹni kóhun náà wá sí ẹ̀yìn bíbá Belena GP Tank ẹ bá mi pé kẹ́ bá mi pé Cubana Obi Cubana tó lọ ẹsẹ̀ pọ̀ ẹ bá mi pé òun náà kó tò sẹ́yìn ẹ̀ àwọn tí ó kí gbogbo wọn tò Belena water Belena GP Tank ẹ mọ̀ GP Tank tẹ́ máa lò Nàìjíríà bẹ́ẹ̀ ni kun ẹ ṣe rí olórí burúkú ikùn ẹ dàbí ìgbà tó gbé gbá pitó sí ẹ bá mi pé ọmọ olódò idẹ Tinubu ṣóyì wà ní Windsor àbó ti padà sẹ́kọ̀ọ́ ẹni kóhun náà join queue yìí Tinubu ẹ bá mi pé Ṣèyí Tinubu náà kó join queue yìí wọ́n lè lọ mú petition wọn wá o wọ́n wà London àyà wọn dáadáa Tinubu mo gba ọmọ olódò idẹ lọ́wọ́ ẹ mo gbé fún VDM. Afọláyan ti bẹ̀bẹ̀. Okay, I don't want to be distracted. So let's start. So yesterday, gbogbo nǹkan tí bá ń sọ yìí tí ò bá yé yín dáadáa. Ẹ lọ sọ́dọ̀ Láyọ̀ Stubborn. Ẹ rí wo ńbẹ̀ dáadáa. Ṣó ti yé yín? Yeah. As I was going on social media streets yesterday, I saw a video. Ìyábọ̀ Òjó ń para gan. Màá play video yẹn fún yín. Then we talk about it. Now, ẹ bá mi tag Ìyábọ̀ Òjó. Ó necessary kẹ́ bá mi tag Ìyábọ̀ Òjó. Yeah. Ìyábọ̀ Òjó. Mbo. Yeah. What's the video here? Tí mo ṣe wà ẹ̀jẹ̀ ló méjì ló hàn lára mi ẹ̀jẹ̀ Ọ̀yọ́ àtẹ̀jẹ̀ Èkìtì ẹ mọ̀ tẹ́kìtì tó ṣe lágìtì tó mú. No. Okay. Okay. Ẹ jẹ́ kí n sọ fún yín. Màá play video yẹn. Sis tẹ́ bá wò mí okay má worry. Mo mọ̀ bí gbogbo yín rí Ìyábọ̀ Òjó lánàá lórí TikTok. Ṣé ń gbọ́ mi? Ìyábọ̀ Òjó ó lọ sórí TikTok lánàá. Ìyábọ̀ ó lọ para fún lady kan bẹ̀. Wọ́n pe lady náà ní Motún. Ṣé rí Motún yẹn
ó máa ń follow Ìyábọ̀ Òjó ṣé ń gbọ́ mi ọmọlẹ́yìn Ìyábọ̀ Òjó ni the fact pé Ìyábọ̀ Òjó claim pé òun ò mọ girl yẹn rí ṣé ń gbọ́ mi but that girl she has no other content the only content tó máa ń ṣe ní ìgbésí ayé ni pé kó máa attack Lizzy ṣé ń gbọ́ mi girl yìí according to the story ó wá lọ lo orúkọ Ìyábọ̀ Òjó ṣé ń gbọ́ ó lọ fi ṣí fan club tó bá ti ṣe gbogbo yín rántí pé mo sọ fún yín gbà kan pé Ìyábọ̀ Òjó ní àwọn group tó bá ti fẹ́ lọ attack èèyàn lórí nǹkan tẹ́ bá kọ àbí nǹkan tẹ́ bá gbé sí inú group yẹn ló ti máa ń sọ ṣé rántí ẹ bá mi confirm ṣé rántí pé mo ti sọ rí wípé Ìyábọ̀ Òjó ó ní group lóríṣiríṣi ṣé rí gbogbo evil group orí social media Ìyábọ̀ Òjó ó mọ̀ ń pa ẹ má jẹ́ kó deceive yín now ṣé rí lára evil group yẹn ni olórí burúkú ọmọ tó ń pè ní Motúnwà wà ìgbà tó wá ó ṣí group on behalf of Ìyábọ̀ Òjó ó wá ní kó máa dá owó ó wá á ní kó dá 20,000 á ní kó dá 10,000 aláwọ̀ fẹ́ lọ ra nǹkan fún Ìyábọ̀ Òjó àwọn this is Ìyábọ̀ Òjó tó jẹ́ kó yé gbogbo wa pé olówó lòun ọkọ ọmọ òun lówó àwọn ọmọ òun wà very old. Yẹn fún Ìyábọ̀ ó dẹ̀ máa ń fi ra nǹkan fún ẹ má gbọ́ mi o ibi that is not the bone of contention ibi tí mo lọ lé ní ikọ́ nìyẹn o ẹ má gbọ́ now ọmọ Motún yìí Ìyábọ̀ ò mọ̀ rí from Adams the only thing tí Ìyábọ̀ fi ń support ẹ̀ ni pé ó ń bú àwọn èèyàn listen very well I am not here to fight for Lizzy. Don't get it twisted. But many of you, mo fẹ́ kẹ́ mọ̀ mí lọ́sàn pé I say it as it is. Ṣé ń gbọ́ mi. Ìjọ tí Lizzy bá kọjá yìí ẹ̀, máa sọ fún lórí ìkànnì ipò kọjá yìí ẹ̀. Ìyábọ̀ lóyìn trend lọ́wọ́lọ́wọ́ báyìí. Nǹkan tí mo ṣe ń sọ̀rọ̀ Ìyábọ̀ nìyẹn. Ṣé ń gbọ́ mi. Just because tó bá ṣe ti fẹ́ jẹ́ kí Ìyábọ̀ súnmọ́ ẹ. Ṣé ń gbọ́. Tó bá ti fẹ́ kí Ìyábọ̀ súnmọ́ ẹ. Tó bá ti fẹ́ kó máa bá ẹ sọ̀rọ̀ ìwọ lọ bá bú Lizzy kíákíá àtàmú ẹ tó bá ta sí gan á inbox ẹ àwa connect mọ́ ẹ ibi tí Ìyábọ̀ Òjó rí dínkù ara èdè nìyẹn ibi tí Ìyábọ̀ Òjó stoop so low dé nìyẹn just because she want to gang fight tẹ́ bá rántí few months ago ṣe pé mo sọ kíní mo ní Ìyábọ̀ Òjó likes to gang fight. Ṣé wọ́n ti pé mo sọ that is not the bone of contention. Ibi tí mo ti wá rìn lọ lórí social media platform lánàá ṣe ń gbọ́ mi. Mo wá rí tí Ìyábọ̀ ń para. Wọ́n ní gẹ́ẹ̀lì Motún yẹn. Ó lọ fi orúkọ Ìyábọ̀ sí àjọ. Ó ní kí àwọn èèyàn wá máa dájọ́. Àwọn èèyàn believe ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní dájọ́. Because wọ́n ti rí pé Ìyábọ̀ ń bá ya fọ́tò. Wọ́n ti rí pé Ìyábọ̀ ń bá ṣe everything. Wọ́n ti rí Ìyábọ̀ Òjó pé Ìyábọ̀ Òjó ti lọ sórí platform ẹ̀ ó ti lọ kí lórí ìbẹ̀rí so lady yẹn wá lo opportunity yẹn ó fi ṣí àjọ ó ní káwọn èèyàn máa dájọ́ ó pe àjọ yẹn ní Ìyábọ̀ Òjó's àjọ ṣé gbọ́ mi wọ́n bẹ̀rẹ̀ sí ní dájọ́ wọ́n dájọ́ over 1 million fún lórí burúkú ọmọ yìí ti kówó jẹ gbogbo ìgbà tó ń sọ fún Ìyábọ̀ pé ọmọ yìí forúkọ ẹ dájọ́ Ìyábọ̀ ò sọ̀rọ̀ ṣé gbọ́ mi now ẹ jẹ́ kí n play video fún yín ẹ jẹ́ kí n play video kẹ́gbọ́ That's how I raise my children. That's why they're very responsible because I tell them when you cross a line you will stand that cross. I don't care. Me that I have to carry a cross of a girl I just met in December with a bunch of other women. Ṣé gbọ́ nǹkan tó sọ? Ó lóun ò mọ girl yẹn rí, ṣé gbọ́? Ó lóun ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní December ni. Irọ́ ló pa o. Ẹ lọ
TikTok tí ọmọ girl yìí ń ṣe Ìyábọ̀ Òjó ló máa ń praise Ìyábọ̀ Òjó ló máa ń gbèjà lórí bẹ̀ Ìyábọ̀ Òjó ní December ló mọ̀ bàbá ńlá irọ́ ní Ìyábọ̀ Òjó pa ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Did you come under my page to ask me to speak your opinion over the federal application? I came on you people's life once or twice to show gratitude. When I came on your life, did anybody dare come up to say, oh, we want to start a job? You ṣé gbọ́ manipulative tactics tó ń lò ó nígbà tó ń wá sórí péjì ọmọ yẹn ó láwọn tó lọ dájọ́ fún ó ní wọn ò ṣe bí òun pé ṣé lóòótọ́ lẹ ní káwọn máa dájọ́ Ìyábọ̀ wọn ò lè bí ẹ because I can assure you this afternoon a lot of people had entered ọmọ àti DM olórí burúkú ọmọ yìí kò ní dá wọn lóhùn because wọn ò jà fún kò ní dá wọn lóhùn because wọn ò bá bú ẹni tó ń bájà lọ́wọ́lọ́wọ́ she will only pay attention sí àwọn tó ń bá jà ìjà ẹ̀ báwo làwọn ọmọ yìí ṣe máa láyà láti béèrè pé ṣó mọ̀ nípa àjọ wọ́n ti rí pé ó bá girl yìí ya fọ́tò wọ́n ti rí pé girl yìí feature nínú fíìmù ẹ̀ they will definitely be wọ́n dẹ̀ rí pé ó máa ń join ní chat girl yìí báwo la ṣe fẹ́ mọ̀ pé ó mọ̀ nípa àjọ yẹn Ìyábọ̀ and according to story tí mo gbọ́ wọ́n ti sọ fún ẹ pé ọmọ yìí ń gbáyàn ó ní kò sí èyí tó kàn ẹ̀ mbẹ̀ just because ó wá rí pé wọ́n ń drag ẹ ó wá ń disclaim ẹ̀ sìn ẹ jẹ́ ká máa gbọ́ lọ jẹ́ ká máa gbọ́ lọ. I had an opportunity to ask me when I was on your life. Did anyone ask? I was there for hours. Who asked me? Nobody. When you guys were doing when the good was going, I was not in the know. So now because you guys feel like, oh, you all came and achieved that aim of meeting Ìyábọ̀ Òjó and I embraced everybody. So now you now feel that, okay, now that you've embraced that, when there's an issue, Ìyábọ̀ Òjó, if you call my name from now till next year, that's on you. If you feel that she's owing you money, go and report her to the nearest police station. Take her to the police station or take her to court. It is not my cross to carry because you must understand that Ìyábọ̀ Òjó's fan club is not Ìyábọ̀ Òjó. It's a fan club created by a group. Okay, do you Shagbosin? Only Ìyábọ̀ Òjó's fan club is not Ìyábọ̀ Òjó. When you know that, why didn't you disclaim since all these years? You are always going on their platform. You are always featuring them in your film. They are always coming to you. You are always going to them. Oh, ẹ wá jọ gbá àwọn èèyàn tán. Ìyábọ̀ Òjó, ó mọ̀ ń pa owó yẹn wọ́n lọ́kọ́ fún. Ẹ wá jọ gbá àwọn èèyàn ní ad end money wọn. Ó wá ní Ìyábọ̀ Òjó's fans club is different from Ìyábọ̀ Òjó. Àbólórí burúkú ni owó tó máa san. Owó tó máa san ó ti ń ṣe tipẹ́. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Of you women that came. Now, this would have been a different story. It should have been a different story if it was only Motu that came to meet me that day. I said, oh, I'm your fan. And I said, okay. Oh, you want to start a fan club? Okay, fine. Then if she was the only one that started it, and I start seeing other people join it, I'll say, okay, maybe I led her, okay. But you guys were about 20-something. You came. You were women. Elderly, young ones came together. You brought cameras. And then we don't carry one. And we drama. Ṣẹ̀tìrí, ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín, ṣé ń gbọ́ mi. Ṣé rí gbogbo àgbákò tí Ìyábọ̀ ń rí, ó máa rí ju báyìí lọ. Ìyábọ̀ máa rí nǹkan tó ju ẹ̀mí ẹ̀ lọ báyìí. Ẹbí mi pé wáyìí, kò ń ṣe pé. Ṣé rí tíyàn bá ti wà láyé, tó bá ti jẹ́ pé o like kó máa gang fight, o like kó máa fi èèyàn jà. Ṣé rí ọ̀rọ̀ tí mò ń sọ ìtẹ́ bá rántí, mo ti sọ story yìí rí. Ìjà Ìyábọ̀ Òjó àti Lizzy kò bá má tó yìí. Ìyábọ̀ Òjó àti Lizzy ò ní problem. Ṣé rántí? Mo ní ìgbà tí ex ọkọ Lizzy tó bá ẹnu sójà Fọlá Tinubu, ṣé rántí? Just because Lizzy àti Ìyábọ̀ ń jàǹgbà yìí. Ìyábọ̀ sáré lọ pọ́n ex ọkọ Lizzy sẹ́yìn. Mo bi gbogbo yín jọ́ yẹn, mo ní ta ló máa ṣe nínú gbogbo wa. Ex mi, colleague mi tí ò mọ̀ rí, Ìyábọ̀ mọ̀ Fọlá Tinubu rí o.
Ìyábọ̀ mọ Fọlá Tinubu rí o. Ìgbà tí Fọlá Tinubu lọ bá colleague ẹ̀ tọ́jọ́ ń blog ló pọ̀ Fọlá Tinubu sẹ́yìn o. Ìyábọ̀ was never Fọlá Tinubu's friend o. Ó wá bẹ̀rẹ̀ sí ní lo Fọlá Tinubu ó fi attack Lizzy. Ṣé ti rí ibi tí mo ti ń bọ̀rọ̀ bọ̀? Now, that is not the bone of contention. The same thing ló ń ṣẹlẹ̀ sáwọn ọmọ yìí sìn. Ṣó ti yé yín? Just because wọ́n bá bú Lizzy, just because content Lizzy ó ń pawó fún wọn, á lọ join chat wọn, á kí wọn níbẹ̀, á bá wọn tó, ó wá fi orúkọ ẹ̀ according to her, ó sọ pé ó forúkọ òun, ó fi kó àwọn tó ń dájọjọ, and that is a big lie from the pit of hell. Ṣé ń gbọ́ mi? Ẹdi tí Fọlá Tinubu mú, ẹ wo ọmọ girl yìí. Ọmọ yìí ọwọ́ òtórí ni òtòrò máa gbé. Ṣé mú àjọ Abidjan, ṣé rántí àjọ Abidjan? Ẹ̀yin Indomie noodles ẹ lè rántí. Ṣé gbogbo yín rántí àjọ Abidjan nígbà tá máa ń wo Abidjan? Ṣé rántí àjọ? Ṣé rí ọmọ àjọ yẹn? Ọmọ yẹn ọ̀dọ̀ Lizzy ló wà. Ṣé rántí ọmọ kan tó lọ sí ọ̀dọ̀ Lizzy níjọ́sí? Ṣé rántí tó sọ pé àtijẹ àtimu ló jẹ́ kóun máa blog Lizzy. Ipe ó tailor lòun, ipe òun ò lè ránṣọ mọ́, òun ta machine òun ta jẹun. Ṣé rántí tó lọ bá Lizzy jọ yẹn gbà tán flag page ẹ̀ tó ní kí Lizzy bóun reinstate page yẹn pé òun ò ní bú Lizzy mọ́. Ṣé rántí tí Lizzy fi fún lówó machine? Ṣé rántí everybody knew ọmọ yẹn ọ̀dọ̀ Lizzy ló wà. Ṣé ń gbọ́ mi? Ìgbà tọ́mọ yẹn kúrò ńbẹ̀, olórí burúkú Abuké Ọ̀ṣìndọ̀kásì ó pe ọmọ yẹn ó fà mọ́ra. Ó ní tọ́mọ yẹn bá fẹ́ rí ojú rere Ìyábọ̀ Òjó, ó ní kọ́mọ yẹn bọ́ síta kó sọ pé ìtorí pé Lizzy sọ pé kóun máa bú Ìyábọ̀ Òjó ni Lizzy ṣe ń bá òun jà. Ṣé ń gbọ́ mi? Tactics yẹn ló fi wọlé sí Ìyábọ̀ Òjó lára. Bí Ìyábọ̀ ṣe gbọ́ tọ́mọ yẹn ṣe show tó sọ pé ìtorí pé Lizzy sọ pé kóun máa bú Ìyábọ̀ Òjó, òun ò bú Ìyábọ̀ Òjó ni Lizzy ṣe ń bá òun jà. Ìyábọ̀ sáré lọ inbox ọmọ yẹn. Ọmọ yìí sọ, ọmọ tí mò ń sọ yìí, ọwọ́ òtórí òtòrò máa gbé bó ṣe rí nìyí. Ọwọ́ ẹ̀rí kúkúkú ó dàbí àjọ, ó dàbí ọmọ tó tọrọ lọ́wọ́ igi, ó dàbí báńgbẹ́nì mi o, báńgbẹ́nì mi o. Ìyábọ̀ ṣọwọ́ ọmọ yẹn lásán tó fi sínú fíìmù, tí fíìmù yẹn tó bá tà kó pè mí lọ́mọ àlè. Ṣé gbogbo yín rántí pé ọ̀dọ̀ Lizzy lọ́mọ yìí ti kúrò? Ìyábọ̀ Òjó lọ fa ọmọ yẹn mọ́ra láàrin èmi àti yín tẹ̀ ń wò mí lọ́sàn-án. Ṣé ó jẹ́ kí Lizzy súnmọ́ ọmọ yẹn? Ẹ sọ fún mi. Ṣé ó jẹ́ kí Ìyábọ̀ Òjó súnmọ́ ọmọ yẹn? Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ìyá tó wà ní Dublin yẹn, Esabod, ó sọ ọ̀rọ̀ yìí nígbà yẹn. Ó ló ṣe jẹ́ pé gbogbo àwọn ọmọ táwọn ọ̀tá ẹ̀ ti bá jà, àwọn ló máa ń kó mọ́ra. Why do you like gang fighting? Ìyá yẹn sọ. Ṣé ó jẹ́ kó súnmọ́ ọmọ yẹn? Ó ti jẹ́ kó mọ̀ pé no do ọmọ yẹn ò lè lóyà. The girl will only be loyal to Ìyábọ̀ because of àtijẹ àtimu tó ń wá kiri ní olórí burúkú làwọn ọmọ yẹn. Wọn ò lè lóyà because Lizzy fún ní 350,000 owó machine. Bó ṣe gba owó yẹn tán, ó lọ ta mọ́ Ìyábọ̀ dẹ̀ welcome ẹ̀. Ìyábọ̀ ṣe bá rí ẹ̀gbọ́n ẹ̀ tó dàbí amúgbó tó ń gbé ní London. Tá a bá sọ pé wọ́n nìkan lọ bí sínú ilé yín. Ṣé wọ́n fìyà ọ̀rẹ́ jẹ́rí ni àbọ̀ fìyà family jẹ́rí? Sórí mo sọ fún ẹ, o ní confidence, o ní inferiority complex gan. Wò mí dáadáa bó ṣe rí mi, kí gbogbo ayé sọ pé àwọn fẹ́ bá mi jà, àwọn ò bá mi sọ̀rọ̀ mọ́. Àlàlà mo ò réyàn kankan because ìgbà tí mò ń bọ̀ láyé èmi nìkan lọ́lọ́run dá. Ṣé ń gbọ́ mi ṣá? Ibi tẹ́ máa mọ̀ pé ọmọ Lizzy yìí, ọmọ Ìyábọ̀ yìí, ó wicked. Ṣé ń gbọ́ mi? Ó sáré lọ fa girl yẹn mọ́ra. Ọmọ Alábìkẹ́ yìí dẹ̀ confirm ìgbà tó ń sọ story ẹ̀. Ó ní Ìyábọ̀ Òjó ló wá inbox òun. Ṣé gbọ́ mi ṣá? Ọmọ yẹn kọ́ ló lọ bá Ìyábọ̀ o. Ìyábọ̀ ló lọ inbox ẹ̀. Kẹ́ wo bí Ìyábọ̀ ṣe ń rí dínkù rẹ̀. Ọlájídé ò jẹ́ kóúnjẹ ó lọ lẹ́nu mi. Ọlájídé ò ṣẹ́rí ẹni tó kéré jù nínú àwọn yẹ̀yẹ́ Britain ó jẹ́ kó pọ́nra ilé. Ká má wá sọ Ìyábọ̀ Òjó mo lè má gbà tiẹ̀, but Òjó tí ń pa kúnukú bọ̀ ọ̀dọ̀ tipẹ́.
ó ti wà nínú theatre industry náà ìwọ náà ti pay price ẹ̀ ṣé ìwọ ló jẹ́ kó máa rí pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ̀ tí àwọn ọmọ tí ò níran àwọn ọmọ elébi yìí Ìyábọ̀ mo wá gbọ́ tó sọ níbì kan ó ní àwọn ọ̀rẹ́ ti betray ẹ o ti lọ́rẹ̀ẹ́ o ti ní gbogbo ẹ̀ wọ́n ti betray ẹ so ẹni tó bá kù mọ́ ẹ ló máa fà mọ́ra Ìyábọ̀ let me tell you something this afternoon wò mí dáadáa Zimama lẹ́lẹ́rìí mi kò sígbà tí Zimama ò ti sọ fún mi pé BJ you need to have a fan base you need to have a supporters club ẹ bá mi pé Zimama kó wá ta sí nǹkan tí mo sọ yìí mo máa ń sọ fún Zimama ní pé Zimama mo need the fan base mo ní immediately tó bá ti ń kó fan base jọ tó bá ti ń kó supporter jọ o ní choice táwọn ọmọ yẹn bá ń bá ẹ sọ̀rọ̀ àbí tó bá ń gbèjà káàkiri wàá fẹ́ máa close mọ́ wọn wàá fẹ́ máa bá wọn sọ̀rọ̀ mo ò dẹ̀ fẹ́ àrífín mo fẹ́ boundary èmi náà ti ṣe rí mo ní fan base o but mo fa àwọn èèyàn mọ́ra gan ṣó lómi lábíyá tó wà ní Germany la fẹ́ sọ ni àbó lórí burúkú èjìká ní ṣọ́ọ̀bù ẹni tárúgbó ti kékeré yẹ àìmọye wọn ṣé nǹkan tí mo sọ yẹn nǹkan tí mo sọ yìí ẹbí Zimama mo sọ fún Zimama mo ní mo like fan base because immediately tó bá ti ní fan base wọ́n máa ṣe gbogbo wọn máa bára wọn jà wọ́n fẹ́ súnmọ́ ẹ wọ́n fẹ́ ṣe best fún ẹ wọ́n fẹ́ ṣọ́ ara wọn á di pé wọ́n ń jà wàá máa parí ìjà lójoojúmọ́ wọ́n fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n fẹ́ máa pè ẹ́ ibi tí wọ́n ti fẹ́ sinmi wọ́n fẹ́ máa pè ẹ́ abẹ́ ẹ̀gbọ́n mi mo sọ fún Zimama ń gbà ẹ́ mo ní mo need ẹ̀ ẹni tó bá love me genuinely they will support me I don't need to buy love with money I don't need to buy love with manipulation ṣé nǹkan tí mo sọ yẹn ẹ bá mi ká lọ o now Ìyábọ̀ Òjó rí pé ọmọ olórí burúkú owó òtórí àjọ obìnrin ó dàbí báńgbẹ́ ní mi egbére tẹ́ bá rí bọ́wọ́ ẹ̀ ṣe rí kúkúkú ni bíi kúntakúntè ìrí tẹ́ bá rọ́mọ yẹn gan mi báwo ni Ìyábọ̀ ṣe wà comfortable pẹ̀lú àwọn ọmọ yẹn I just don't know Ìyábọ̀ is not comfortable with them o because mo rẹ́yìn kan tẹ́ sọ pé Ìyábọ̀ fẹ́ gbé wọn ga ni Ìyábọ̀ ò gbé wọn ga Ìyábọ̀ ń lò wọ́n because cheap labour ni wọ́n Paraventure kò sanwó fún wọn tó bá sanwó fún ẹni kó fún wa receipt ìtorí mo gbọ́ lánàá tó sọ pé òun lòun ẹ jẹ́ ká máa play lọ ìtorí pé Ìyábọ̀ fẹ́ gang fight ó lọ súnmọ́ ọmọ yẹn ọmọ tó mẹ́pà tọ̀dọ̀ Lizzy ló ti ń bọ̀ ẹ wo tí olórí burúkú Àṣànà náà ẹni táyé ò yẹ ìtorí Ìyábọ̀ Òjó fẹ́ gang fight ó lọ mú Àṣànà sínú fíìmù Ìyábọ̀ sórí fíìmù yẹn it is dead on arrival ṣe rí pé Àṣànà ìtorí pé òun ló pa Mohbad guilt wà lójú Àṣànà all through ẹ lọ wo ojú Àṣànà nínú fíìmù yẹn ibi tó ti ń polówó gan Àṣànà ò lè wo kámẹ́rà Àṣànà ń feel guilty you can see the guilt all over her àti ìdébi ọ̀dọ̀ Àṣànà ó máa ṣánkú mọ́ ìyá ẹ̀ lójú ni mi ì tí ì ráyè tiẹ̀ ẹ jẹ́ ká máa sọ lọ mo tún fẹ́ play another one fún yín ṣé wá rí ọmọ yìí just because ọmọ yìí ti bá Ìyábọ̀ ya fọ́tò Ìyábọ̀ ti join ní live chat ẹ̀ òun àti Ìyábọ̀ ti jọ ṣe a lot ṣe ń gbọ́ mi ó wá lọ fi Ìyábọ̀ ó wá lọ fi kó àjọ àwọn èèyàn ti dá over 15 million sí lọ́wọ́ ó ti kówó jẹ́nsìn meanwhile kúntakúntè àjọ ó ti ń sọ fún Ìyábọ̀ Òjó ti pẹ́ pé lady yìí ń gbá wọn lórí social media Ìyábọ̀ Òjó ò dáhùn ibẹ̀ ni mo ti sọ pé Ìyábọ̀ Òjó gangan ó mọ̀ nípa owó tó ń kó jẹ Ìyábọ̀ mọ̀ ṣebí bẹ́ẹ̀ lọ ti ra frame fún Ìyábọ̀ ibẹ̀ lọ ti ra gift birthday fún ṣó fẹ́ sọ pé òun ò mọ̀ ni ṣó ṣiṣẹ́ owó sí wọn lọ́wọ́ ni ẹ jẹ́ ká máa gbọ́ lọ mo ń bọ̀ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Esabod ló ń bá wí ńbẹ̀ yẹn ẹ bá mi wá fídíò Esabod yẹn Esabod ló ń bá wí ńbẹ̀ yẹn Esabod bọ́tà ẹ bá mi wá fídíò Esabod yẹn sí ìtẹ́ bá ń wò mí ẹ sáré send fídíò Esabod kí n play ẹ̀ ṣe rí nǹkan tí mò ń sọ yìí Esabod náà bọ́tà ó advice ẹ̀ Esabod ní why tó ṣe ń ṣe báyìí ó ṣe jẹ́ pé àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ń bọ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀tá ẹ̀ àwọn ló máa ń fà mọ́ra àwọn ló ń kó mọ́ra why are you doing this Esabod bought her own advice Esabod sọ pé ìtorí cheap labour and it's true gbogbo yín tẹ́ ń wò mí àfi tẹ́ bá fẹ́ boná Ọlọ́run mọ́ra kẹ́ tó sọ pé ẹ fẹ́ wo fíìmù láyé yìí ẹ kọ́kọ́ wo gbogbo àwọn tó wà nínú fíìmù yẹn àwọn actors àti actresses nínú fíìmù òun ló máa ń trigger mi kí n wo fíìmù
tí n bá rí ojú tuntun nínú fíìmù ò ní wo fíìmù yẹn kò sí bó ṣe lè sọ fún mi pé fíìmù yẹn àwọn tó ṣe nì but because Ìyábọ̀ ò fẹ́ sanwó Ìyábọ̀ wá cheap labour ó lọ kó àwọn lórí burúkú àwọn apààyàn àwọn apọkọjáyé àwọn tó gbé okó ọkọ wọn ẹnu ìṣó tó gbé story ọkọ ẹ̀ lọ fún Gistlover ẹ wo gbogbo àwọn tó kó jọ. The film might be a fantastic film but ṣé kí àwọn tí Ìyábọ̀ kó jọ yẹn the film is dead on arrival. One, they are not actress wọn ò ṣeré rí ẹ bá mi máa dé o gbogbo àìmọye àwọn ọmọ tó ti ń mọ Ìyábọ̀ tó ti ń tẹ̀lé Ìyábọ̀ bọ̀ láti ìgbà tí Ìyábọ̀ ti ń dó Ìyábọ̀ ò lò wọ́n sínú film just because ó fẹ́ compensate àwọn ọmọ yẹn wípé wọ́n ń bá òun bullies wọ́n ń bá òun fight battle òun ẹjọ́ ṣé Àṣànà ṣeré rí ni inú story tá gbọ́ ṣàwámà làṣànà ń tà ní Rita Lori Hotel Àṣànà ò ṣe tíátà rí ìgbà tí Mohbad ń kọrin gan tó sọ pé òun ráàpù igbó ló ń bá Mohbad ráàpù kò bá Mohbad ráàpù orin Ìyábọ̀ wá lọ wò sùsù ó fi sínú eré Ìyábọ̀ mú kuntakúntè ọwọ́ òtórí tòrò máa gbé àjọ obìnrin ó fi sínú eré ó fi mọ́tún yìí náà ó fi sínú eré ẹ bá mi bèrè ṣán ti ṣeré rí ni a ní àwọn ọmọ tó ti ń tẹ̀lé Ìyábọ̀ bọ̀ láti joy àwọn ọmọ tó ń bá gbé báàgì àwọn ọmọ tó ń inbox ẹ̀ lójoojúmọ́ pé àǹtí ẹ ṣàánú mi ẹ kàn fún mi ní róòlù kan ẹ fún mi ní 2 minutes kò fi wọ́n sí ó lọ kó àwọn lórí burúkú àwọn táyé ti pàtì àwọn tí ò lógo àwọn tó yẹ pé fíìmù yẹn àní àfi tẹ́ bá parọ́ fígọ̀ o kò ní yẹ gbogbo yín tẹ́ bá parọ́ fígọ̀ Ìyábọ̀ tí fíìmù Ìyábọ̀ sórí fíìmù yẹn is dead on arrival because gbogbo àwọn tó wò mí lẹ́ni ẹ lè testify sí pé tẹ́ bá fẹ́ wo fíìmù àwọn tó wà bẹ́ẹ̀ lè máa ẹ rí pé tó bá fẹ́ ta fíìmù gọ́ngbà yẹn àwọn èèyàn ńlá náà máa gbé sórí hard cover yẹn ṣé mo bẹ́ẹ̀ now just because ó fẹ́ gang fight just because ó wò pé yes Àṣànà tí n bá mu sí wọ́n á pariwo wọ́n á bú mi màá lè ta fíìmù yẹn Ìyábọ̀ you are dead you are a failure sórí fíìmù yẹn F9 ni kò lè débì kankan kó lè rìn ìwọ wo bó ṣe rí gan gbogbo àwọn tó kó síbẹ̀ o ò lè sanwó ìgbà tó máa ránṣọ sí wọn lọ́rùn náà ó lọ mú fún rọbà ó lọ mú aṣọ ṣíà àpò ó ṣe ó rán sí wọn lọ́rùn ó ṣàfẹ́ di Fúnkẹ́ ó fẹ́ ṣerun bí Àbẹ̀kẹ́ torí ò bá dàbí orí Àbẹ̀kẹ́ ńkọ́ kó lè jọra wọn Ìyábọ̀ ó lógo ògo copycat ló mú wá láti ilé ayé ìtorí ẹ̀ ló ṣe ń ṣẹ̀ sí kiri Ìyábọ̀ ṣé wọ́n pé mo bú ẹ láti jọ ẹ̀ ìtorí mò ń wo kánsà tó nímọ̀ ẹ lára ni mò ń wo kánsà pé tá bá lọ búsì tó bá lọ ṣánkú mọ́ ìyá tó bá ṣánkú mẹ́gbọ́n ẹ̀ tó wà ní London lójú ńkọ́ ṣé wọ́n ti pé mo ta sí làbákẹ́ olófo tó ṣe ó ṣàṣejèrè ń bẹ̀ ó ṣàṣejèrè ń bẹ̀ the fact pé gbogbo àwọn tó popular ló kó sí ó wá lọ kó àwọn ọmọ wọn dánwọ̀dán àwọn èkóló àwọn tó dàbí menopause àwọn tó dàbí tóbìnrin bá ti wà menopause ẹ̀mẹ̀jẹ̀ dúdú tó máa ń jáde tóbìnrin bá wà menopause bí gbogbo wọn ṣe rí nìyẹn ọwọ́ òtórí tó bá gbé gbogbo wọn ikọ̀ ògbé kan they look like who they follow ẹ jẹ́ ká máa kà lọ ìyá Ìsábọ̀dù wá advice ẹ̀ ìyá Ìsábọ̀dù ló bá wí bí o ìyá Ìsábọ̀dù ní gbogbo àwọn ọmọ tí ò jẹ́ kó bá ṣe àwọn ló ń kó kiri ó wá fún ìyá Ìsábọ̀dù lésì ó ní ìwọ gan tó ń sọ̀rọ̀ ẹ wo bó ṣe fi ìyá Ìsábọ̀dù pa ó ní ìwọ gan tó ń sọ̀rọ̀ wọ́n ti ní kí n má bẹ́ẹ̀ ṣe ìyá Ìsábọ̀dù ẹ̀ la ojú kan ṣùgbọ́n sọ fún yín ìyá ṣùgbọ́n jẹkújẹ tẹ máa jẹ ìyá wọ́n ní báyìí yín bọ̀ ìyá jẹ́ kí n já yín sí ìyá Ìsábọ̀dù Ìyábọ̀ àti Dorcas wọ́n ti plan wọ́n sọ pé Jídé lẹ ti fẹ́ ṣe birthday yín mo ní kí n sọ lè fún yín o mo fẹ́ wá sọ fún yín ní inbox ẹ̀ mi ní rò wá yín ìyá mi ní rò wá yín aṣẹ́wó tó re turkey olóṣòbù standing woolish òun àti Ìyábọ̀ ìyá wọ́n ti náà máa pe àìsí sí Jídé tẹ́ ti fẹ́ ṣe birthday yẹn wọ́n ti ń plan bó ṣe máa pe àìsí ìyá kò jẹ́ kí n sọ fún yín torí mo mọ̀ pé ẹ̀yin náà ò gbádùn tààrà gbádùn ṣùgbọ́n mo kọ̀wé pé kò ní da lọ́jọ́ nǹkan ẹ̀yẹ yín kan wá pe àìsí kan dàrú ìyá nǹkan tó ń plan fún yín ò dáa èṣù owó bàtà Ìyábọ̀ dẹ̀ mọ̀ ń pa ẹ̀ Ìyábọ̀ Òjó mọ̀ ń pa ẹ̀ because Ìyábọ̀ lẹ́ẹ̀ṣẹ́ òun ìtorí Ìyábọ̀ ṣe ń lo
Adé Buhari ló fi ń ṣe fẹ́fẹ́ dẹ̀rù fún ìyá Esabod ó ní nǹkan tó máa fojú Esabod rí ìyá Esabod o lè bọ́ta kó bú mi o mi kúkú ní dá ẹ lóhùn ajango ni máa fi ẹ ṣe mo kàn ní kí n sọ fún ẹni because you too deserve it now ẹ jẹ́ ká máa gbọ́ lọ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. bí spirit mi bá ṣe lead ni màá ṣe ṣe gbogbo aláìmọ́ máa sọ́sẹ̀ bí ọmọ mi bá ṣe é sọ ọmọ mi mú. olórí burúkú ṣó jẹ́ kán sọ ọmọ ẹ mú ni ṣó jẹ́ ká sọ ọmọ ẹ mú ni àìmọye ẹ̀ṣẹ̀ tọmọ ẹ ti ṣẹ̀ àìmọye ẹ̀ṣẹ̀ ṣe bọ́mọ ẹ ló bọ́ta tó sọ pé Naira Marley fóun ní gbómu tó dẹ̀ fún ní gbómu ṣó jẹ́ ká bá wí ni ó jẹ́ ká panupọ̀ bá wí Ìyábọ̀ ó kàn máa ń rántí ní gbogbo ṣe ń pariwo lórí 1 million ṣe eré ń tẹ̀lé ṣe ipò lórí burúkú lẹ̀ ń tẹ̀lé ẹni tí ò jẹun kánú lẹ̀ ń tẹ̀lé ṣáwọn èèyàn máa tẹ̀lé mí sìn wọ́n ní èèyàn kọ́ lọ forúkọ mi jẹ gbèsè 1 million tí bá tiẹ̀ máa bá wí máa kọ́kọ́ san 1 million yẹn Ìyábọ̀ àṣẹ ò tiẹ̀ lé olórí burúkú ò lè lé ó rí pé àwọn aṣọ ṣíà náà ní bàtíríà tó wọn aṣọ ṣíà ṣáà kọ́tìnì ló ṣìpù jù lọ́jà ẹ lè rí kó fi kọ́tìnì hàn style a máa pò ṣe alẹ́mọ̀ ìgbàntó láì àwọn aṣọ tí ìyá rẹ̀ mi fi ṣe kó mọ́mọ́ yọ ní 1957 ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ọ̀run tó bá ṣẹlẹ̀ abẹ lọ́ṣẹ̀ kí ni lọ́gẹ́ ó sọ tó kọ́ mi ò bá máa tẹ̀lé mi rìn kò fi pé bóyá torí kò tẹ̀lé mi rìn mo máa sọ fún Fọlá ó tẹ̀lé mi rìn mo bá lọ ṣe bákan bàkan wá dé gbé bá. ṣé ń gbọ́ òun sọ fún Fọlá kò ní yẹ Fọlá Fọlá wo ló sọ fún ó sọ fún Fọlá. gbogbo ibi ṣe gbogbo ajá tó bá ń gbó mọ́ ni èèyàn ń súnmọ́. ibo nìyá ti ń dún ṣé ìyá pè wọlé ni. ó lè máa wò pé gbogbo èèyàn máa dàbí Fọlá Tinubu. ìyá nìyẹn. Tinubu sì ní fracasa. ìyá ló ń sọ̀rọ̀ ẹ gbọ́ nǹkan tí advice tí ìyá fún ni ẹ máa gbọ́. mo sọ pé mo rí she's a very quiet girl ó lè máa ń tijú. ǹjẹ́ ò yọ nípa ọ̀rọ̀ fracasi ẹni tó bú lágbájá fún ọ tó bú tẹ̀mọ̀dù fún ọ ó ń bọ̀ wá bú ẹ tó bá mọ̀ pé fracasi ṣe ń lórí ẹ̀pọ̀ jù. right to this day da ẹni tó bú lágbájá tó lè ní sọ́ọ̀tì tẹ̀mọ̀dù tó lè bú ẹ tó jùlọ wà láì gbogbo ìṣe gbogbo ajá tó bá ń gbọ́. advice tí ìyá fún ni yó ẹ gbọ́ advice tí ìyá fún bó tẹ̀ jẹ́ pé ìyá ẹ ṣe wá ewu ti pọ̀ lórí yín gan o. gbogbo yẹn máa dàbí Fọlá Tinubu. ẹ jẹ́ ká gbọ́ yẹn. Fọlá Tinubu sì ní fracasa. mo sọ pé mo rí she's a very quiet girl ó lè máa ń tijú. ǹjẹ́ ò yọ nípa ọ̀rọ̀ fracasi ẹni tó bú lágbájá fún ọ tó bú tẹ̀mọ̀dù fún ọ ó ń bọ̀ wá bú ẹ tó bá mọ̀ pé fracasi ṣe ń lórí ẹ̀pọ̀ jù. right to this day da ẹni tó bú lágbájá tó lè ní sọ́ọ̀tì tẹ̀mọ̀dù tó lè bọ́ ẹni tó jùlọ wà láì oṣù bọ̀ àbáyé rẹ̀ tó ń pè ní kama. báwo ṣàlẹ̀ experience lórí fracasi. ìgbà tí màmá ń sọ̀rọ̀ yìí wàhálà yóò ti ṣẹlẹ̀ o ìyá kàn rí pé wáyé tó jẹ́ pé gbogbo àwọn ọ̀tá Lizzy àwọn tó ti bá Lizzy jẹ́ tó ti bá mú tó ti betray àwọn Ìyábọ̀ welcome ìyá yìí nǹkan tó kàn rí nìyẹn ló fi advice ẹ o ìyá ò tí mọ̀ pé lè máa ṣẹlẹ̀ o ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ṣé mi tí mo sọ pé mi ò ń gba dekampi ìtumọ̀ dekampi ni pé bóyá o wà ní tíìmù kan tẹ́lẹ̀ ò ń dà bú mi ìwọ àti wọn wá jà ó lè ìwé ẹ̀ wá sọ́dọ̀ mi ì ní ìlú ẹ̀ torí oyè tó kára ò ń bọ̀ àkàrà bó ṣe yí kó níbẹ̀ ọ̀dọ̀ àwọn originator yẹn á tún yí padà. I don't even know what you are doing within the fracas people. I don't know. It's your life. Nobody can control you. ìyá ẹ dúró now ṣe rí màmá tó ń sọ̀rọ̀ yìí ìyá mi ní bú yín ẹ deserve kí n bú yín ṣùgbọ́n mi ní bú yín ìtọ́rẹ́ yìí gangan pẹ̀lẹ́ tó encourage ọmọ olórí burúkú Ìyábọ̀ yìí now ṣe gbọ́ nǹkan tí ìyá sọ ìyá ní oyè tó kára lé ó ń bọ̀ wá kanra ẹ̀dẹ̀ ṣe ń gbọ́ mi ẹ mọ bí tí Ìyábọ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìgbà tó máa bẹ̀rẹ̀ lórí social media kó tó lọ bá àwọn ìdun àwọn ìṣàwùrù àwọn ìkòló tó ń kó kiri ń sìn yẹn ọ̀dọ̀ àwọn ìyá àbíkú ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn apú kò mọ àwọn apú rí o Lizzy ní àwọn apú àti ìyá àbíkú ń bá ṣe ẹ lọ confirm lọ́wọ́ anybody Ìyábọ̀ Òjó kọ́ ló mọ àwọn apú àti
ìyá àbíkú ṣé ń gbọ́ mi Lizzy ló ń bá ṣe Lizzy ló support true ìyá Esabod dẹ̀ ló fi support Lizzy ṣé ń gbọ́ mi ṣá all of a sudden Ìyábọ̀ mọ̀ wọ́n rí rárá Ìyábọ̀ já wọn gbà lọ́wọ́ Esabod ó dẹ̀ já wọn gbà lọ́wọ́ Lizzy bó ṣe wá gang fight nìyẹn tó bẹ̀rẹ̀ sí ní bá Esabod àti Lizzy jà ṣé ń gbọ́ mi ṣá Ìyábọ̀ mọ̀ á kú kò mọ̀ ìyá àbíkú rí wọn ṣọ̀rẹ́ Lizzy ni gbogbo wọn mọ̀ Lizzy ti wà lórí Facebook before káwọn èèyàn tó mọ̀ Ìyábọ̀ Lizzy ti ń tajà lórí social media tipẹ́tipẹ́ kó tó bẹ̀rẹ̀ kí wàhálà tó ṣẹlẹ̀ láàrin àti Esabod Lizzy ni gbogbo wa mọ̀ àmọ́ Ìyábọ̀ àmọ́ gbogbo àwọn olórí burúkú yẹ̀yẹ́ British tó wá kóra wọn wá sí yẹn Lizzy ló ti ń polówó aṣọ ẹ̀ lórí social media ṣé ń gbọ́ mi so Akpu àti ìyá àbíkú Lizzy lọ́jọ́ ń ṣe ìgbà tí ìyá àbíkú tó ṣe tòkú bàbá ẹ̀ tó pa sí testing ground bàbá ẹ̀ tó jẹ́ pé political tool ní bàbá ẹ̀ nìbàdàn ìgbà tó pa bàbá ẹ̀ sí testing ground tó dá lọ ṣe tòkú bàbá ẹ̀ ìgbà tó jẹ́ pé bàbá ẹ̀ di ìyá èdò ni ṣé ń gbọ́ Lizzy ló fẹ́ mú aṣọ fún ìgbà tí wàhálà yẹn pọ̀ ni Lizzy sọ pé òun ò bá má aṣọ kẹ́ lè mọ bí ìyá àbíkú bó ṣe close mọ́ Lizzy Ìyábọ̀ jàgbà náà ní lọ́dọ̀ wọn kẹtìrí pé Ìyábọ̀ ti ń ṣe kíní tipẹ́ òun ló mú ìyá Esabod tó sọ pé kí ló dé tó jẹ́ pé àwọn tó wà nínú fracas ní Ìyábọ̀ máa ń kójọ Ìyábọ̀ you are evil from the pit of hell ẹni tí ó bá rí ẹ tí ò bá sá fún ẹ zòbíà mú ní Ìyábọ̀ you are evil wò mí dáadáa mo ò dislike ẹ mo máa ń sọ tó bá dọ̀la tó bá ṣe nǹkan tó dáa I swear with my living God I will talk about it but lọ́wọ́lọ́wọ́ Ìyábọ̀ lọ change ìwà ẹ̀ you are not good ó ń ṣèyàn tó dáa ó bá dé tó ń ṣe ẹja ni ó bá ọmọ British ṣe ẹja ni ó bá wèrè tó parọ́ mọ́ bàbá Ìjẹ̀ṣà ṣe ẹja ni ó bá Tóyìn Láwàní ṣe Tóyìn tó máa ń ránṣọ yẹn ó bá ṣe ẹja ni ó léyàn mọ́ ó Tiana ẹja ni Ìyábọ̀ ó léyàn gidi lára mọ́ tó bá tiẹ̀ wá réyàn gidi lára Ìyábọ̀ kọ́pì àwa báyìí àdáwà super kò kí ń pààyàn àpọ́nlé ló máa ń mú wá fúnyàn wá fúnyàn Ìyábọ̀ nobody can come out and disrespect me because mi fira mi wọlé mi ní kéèyàn kọ́kọ́ kó tó ní ọmọ bọ́ta jà fún mi ṣé èmi gan ti jà fúnra mi Ìyábọ̀ you will never see me gang fighting lọ bèrè wọ́n máa mọ̀ pò ní mí Ìyábọ̀ ó máa tẹ́ kiri ni until you learn your lesson to stand alone ẹni tó bá dúró ti Olúwa tó nígbàgbọ́ nínú Olúwa tí ò nígbàgbọ́ nínú èèyàn kò ní máa tẹ́ kiri ẹ jẹ́ ká máa gbọ́ lọ Lárìtì náà bestie ẹ̀ ni àrí Lárìtì lọ́dọ̀ ẹ̀ mọ́ kò léèyàn lára mọ́ ẹ jẹ́ ká máa gbọ́ lọ ìyá advice ẹ̀ ni o ṣé ìyá ò mọ̀ pé lè máa ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. now àwọn ọ̀tá wa ó wá fún wọn lórí sọ múlẹ̀ tí pariwo títí ó tó stage kan mo ní tí ó bá yẹ pé Fọlá ló ń jẹ́ kí Lizzy ò lè dùn mọ́ta kó máa bú ẹ mo ní ṣé wàá fífọ òkùnkùn fífọlá sílẹ̀ it's your decision tó gbé wá kìnnì kò borúkọ ẹ jẹ́ ojú ọmọ kan tó wà kàn gan àti pé ta ni Fọlá búrí nígbà tó bùtà ẹ bó ṣe wọnú social media gbà kò ní nǹkan kan rí ẹgbẹ́ ilé ara ẹ̀ ló gbé wá ó yàtọ̀ sáwọn fracas pẹ̀ka ohun tí mo ní ṣé mo sún àbí mo ní àbí kí ló ló ń jẹ ohun tó ṣe fún un kò sí wọ́n ṣe máa porí ata tí wọ́n ní orí kòkó tá a fi sí àwa la mọ̀ yìí pé o ò mọ nǹkan kan tó ń lọ níbẹ̀. Ó mọ̀ ìyá ẹyẹ parọ́ ẹyẹ fi owó orí parọ́ ó mọ̀ ìtọ́rọ́mọ yẹn sọ ó nínú owó tó ń gbà lọ́wọ́ àwọn èèyàn ó láwọn fi ń ra gift àwọn fi ń ra frame fún ó kẹ́ máa wò ó sì yo ìyá gbọ́ ti kú yọ̀ Adé Buhari ìyá Adé Buhari sì tó ń support Ìyábọ̀ ṣẹgbọ́n nǹkan tá Adé Buhari ń sọ ó ní káwọn èèyàn wá dáwó ó láwọn fẹ́ lọ fún Ìyábọ̀ ní 2 million láti fi support fíìmù ẹ̀ àsáù náà Ìyábọ̀ ń gbọ́ yẹn sì yìí kò sọ̀rọ̀ o Ìyábọ̀ ń gbọ́ yẹn kò bọ́ta kó disclaim ẹ o táwọn ẹlẹ́ni bá lọ dáwó náà láǹsìn tó bá sọ pé ó lò àwọn jìbìtì Ìyábọ̀ àwa bọ́ta kí ló mú ya
Adébùhárí sọ pé kó máa dá 2 million fún Ìyábọ̀ láti fi support fíìmù ẹ̀. Ìgbà tó ṣèyàwó ọmọ gan tó nídìí owó, dáwó fún. Ẹ wá ní kó dá 2 million fún. This is Ìyábọ̀ tó sọ pé ọkọ ọmọ òun lówó ju Davido lọ. Ọmọ òun lówó. Why tí ìyá Adébùhárí ṣe máa sọ pé kó dá 2 million fún Ìyábọ̀ láti fi support fíìmù ẹ̀? Ṣé ọgbọ́n láti lu ọgbọ́n láti lu public jìbìtì kọ́ nìyẹn? Kò sọ́mọdé jìbìtì, kò ságbà jìbìtì o. Ẹ má fojú àpọ́nlé wo anybody lórí social media yo. Any story anybody tell ẹ kọ́kọ́ wá bí mi. Gbogbo wọn ló ní o. Why Adébùhárí ṣe máa sọ pé kó dá 2 million fún Ìyábọ̀ láti fi support fíìmù ẹ̀? Ìgbà tó ṣèyàwó ọmọ gan, dá 2 million fún. Ìyábọ̀ ń gbọ́ yẹn sìn yo, kò ní bọ́ta disclaimer o. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Òun gba donation ṣùgbọ́n ọ̀tá pọ̀ jẹ́ nínú ìlú. Ṣé ìwọ nìkan ni àwọn èèyàn máa bèrè ìbéèyàn ní Fúnkẹ́ Akíndélé? Ní kó má join wọn lórí TikTok, ní kó má bá wọn cruise, but that must be a boundary. There must be a boundary. Ó tún wá kó wọn lọ sínú fíìmù nítorí cheap labour. Ó kó wọn lọ síbẹ̀. Kí ni ìyá sọ́nsìn? Ìyá ní òun ò ní kó má bá wọn ṣe. Ìyá ní ṣèbéyàn ní Fúnkẹ́ Akíndélé. But there must be a boundary. Kí ni mo sọ́nsìn? Mo ní there's something called boundary. Just because Iyabo Ojo want to do pepper them, just because Iyabo Ojo want to gang fight, she doesn't know what, she doesn't understand. She understand boundary, but oh man, she been tí o mọ boundary yẹn. Ìyá ide son kankan. Ìyá ní ó tún wá ṣetán, ó tún wá kó gbogbo wọn lọ sínú film ìtorí cheap labor because she doesn't want to pay. She doesn't want to pay. Ó mọ̀ ẹ́ pa àwọn ọmọ ìṣàwùrù yìí, àwọn ọmọ tí ò ní wọn, àwọn ọmọ atẹrọ̀fọ̀ wọlé, àwọn ọmọ atẹgọ́ta wọlé yìí. Ó mọ̀ ẹ́ pé need the owó, they just want to be known. They just want to feature in a film. That is why she's using them. Kò ṣe lọ lo àwọn star, kò ṣe lè rí star gidi nínú fíìmù Ìyábọ̀. Tẹ́ bá rí star gidi kò sanwó fún wọn. Tó bá lóhun sanwó, ẹni kó fún wa ní invoice tó fi sanwó. Abẹ́ gbọ́ mi. Just because of cheap labor, just because of fẹ́ ṣe pepper them, ó wá lọ kó àwọn tí ò ní experience. Ìyábọ̀, ìwọ ló mọ owó tó ná sórí àrízò tó ń sọ yìí. Ṣé o gbàdúrà kó ṣòwò kó jèrè ni Ìyábọ̀? Ṣé o gbàdúrà kó ṣòwò kó jèrè ni? Wà wọn tó ń bẹ ẹjọ́, wà wọn tó ń bẹ polówó fíìmù. Bàbá Yàgò ṣe fíìmù tiẹ̀ kò lálùyọ. Wà wọn tó lọ gbé tó ń bẹ polówó fíìmù Ìyábọ̀. Ìyábọ̀, mo ti sọ fún ẹ̀sìn, take your flower, hibiscus flower lo deserve. Igi ewúro lo deserve. Take your flower. Ó ti pẹ́nu kíní yìí náà. Wà wọn Mọ́tọ́lá Jáládé. Sórí gbogbo ọkọ máa bá wọn rí fraps ṣe ni. But just because you want to fight, Ìyábọ̀, tó bá mọ tí bá ṣí inbox mi fún Ìyábọ̀. Tó bá mọ iye àwọn èèyàn tó inbox lójoojúmọ́, aunty I just love you. Aunty be my aunty. Aunty I'm fighting for you. Wọ́n á tún screenshot ibi tó ti lọ gbèjà mi ibi tó ti ń bú mi. Mo máa ń block wọn ni. Mo máa ń block wọn ni. Mi ìfẹ́ familiarity. I don't want it. Kò ń ṣowó tí mo fẹ́ fún wọn. But I just don't want it. Tí bá screenshot inbox mi fún yín lórí Instagram, lórí Facebook. They want to get close to me. Ká má wá sọ Ìyábọ̀, tó bá máa mú méjì mẹ́ta nínú òṣèré tíátà. Ìyábọ̀, you started early. Ìwọ àtàwọn Fúnkẹ́, àwọn Eniola Badmus tó máa kó pọ̀ now. But you are still backward just because you want to gang fight. Ìyábọ̀, àwọn òbí kan wà, wọn gbọ́dọ̀ bá ráwọn ọmọ ìmú ẹ. I swear to God. Ó wá di pé ó wá ń bọ́ sórí platform nsìn, ó ń ṣàlàyé ìwọ. Ó ti jẹ́ kó rí ẹ tán. See finish. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ṣé wọ́n ti bá nǹkan jẹ́ pẹ̀lú orúkọ ẹ̀? Wọ́n ti ṣe góòlù orúkọ ẹ̀, wọ́n ti kó wọn ní mílíọ̀nù sí. Ṣẹ́gbọ́n nǹkan tí ìyá sọ. Ló ṣe pé tọmọdé bá ń gègé nígbò àgbà ló mọ ibi tó máa wó sí. Anybody can praise you. You don't get closer to them. God bless you, ìyá. Ìyá, mo gba God bless yẹn padà. Mo gbà padà. Ṣẹ́gbọ́n, kí ni mo yìí sọ́sìn? Ṣàrà pé kí ìyá tó sọ̀rọ̀ mo ti sọ̀rọ̀. Mi ìdẹ̀ tí gbọ́ fídíò yìí. Gbogbo fídíò tí bá play fún yín bí, mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ ni. Kí ni ìyá sọ? Ìyá ní anybody can praise you,
but you don't have to get close to them. Ṣé rí àwọn ọmọ lórí burúkú, àwọn unfortunate ọmọ tó kú lórí social media yìí. Ṣé ọ̀rọ̀ tá ń sọ lẹ́ni kò ń ṣe láti come for Ìyábọ̀ nìkan. Mo fẹ́ kẹ́yìn tẹ́ ń wò mí kẹ́ máa fi kọ́gbọ́n ni. They will praise you. Wọ́n máa gbé photo ẹ, wọ́n máa yìn ẹ́. Look away. Look away. Wọ́n fẹ́ get close ẹni. Olórí burúkú èjìká ní ṣọ́ọ̀bù. Ẹni arúgbó ti kékeré yẹ. Tẹ́ bá mọ bó ṣe tó fi enter ni. Ẹni bí a kò lẹ́gbọ́n lu ni. Ẹni bí òun nìkan ìyá ìbí ni. Mi tí ìgbọ́n gbà yẹn. Kò bá mi búyàn o. A kàn máa pọ́n mi lé. Àǹtí mo like yín. Mo dẹ̀ ti bá polówó èmi náà ti fún ní nǹkan gan. Èmi ò tí ìgbọ́n gbà yẹn. Àbí kò yé yín. Ṣé gbọ́n nǹkan tí ìyá yẹn sọ ń sìn? Ìyá ní ọba máa praise ẹ, you don't have to get close to them. Àní tó bá fẹ́ súnmọ́ Ìyábọ̀, ìwọ kan lọ gbé photo ẹ̀ kó ní, I love this woman. Kò bẹ̀rẹ̀ sí máa jà fún. Ìyábọ̀ máa wá inbox ẹ. Ìyábọ̀ tó bá ń wá the full definition of òyìnbó yẹn sápá mi lórí, ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ìdìfọ́sí kọ́kọ́ wo àwọn tó ń búyàn fún ẹ. Sáwọn tó ń bú gẹ́gẹ́ bí ẹgbẹ́ wọn. Ìyá, àdúrà níyà ìdí sábà lọ́wọ́ mi. Mi ní ṣàdúrà fún yín, mi ní ṣépè fún yín. Ṣé gbọ́ nǹkan tí ìyá sọ? Ìyá ní àwọn tó ń bẹ búyàn. Ṣé àwọn tó ń bú yẹn ṣẹgbẹ́ wọn ni? Mo fẹ́ lọ, ìyá, mo ò ní gbàdúrà fún yín. Ẹnu mi ò ní gbófo, mi ní ṣépè, mi ní gbàdúrà. Ìyá, mi ní ṣépè mi. Ẹ gbọ́ nǹkan tí ìyá sọ. Ṣé rí ìyá yìí o? Ṣé rí ìyá yìí o? Tó bá fẹ́ sọ tó mọ̀ tó sọ o. Ṣùgbọ́n ìyá ti jẹ́ dodo. Ìyá ò lè sọ dodo. Ṣé rí lè tó sọ ìfún Ìyábọ̀ yìí? Mo ṣọ́ ẹ̀ pé wọ́n ti jà ni. Tọ́wọ́ bá dẹ̀ jà. Ẹ gbọ́ mi ṣá. Ìyá ń bá nǹkan kan bọ̀ ni. Ẹ gbọ́ mi ṣá. Ẹ gbọ́ nǹkan tí ìyá yẹn sọ. Ó ní àwọn tó ń bẹ búyàn yìí. Ó ní ṣáwọn tó ń bú ń ṣẹgbẹ́ wọn. Ṣé báwọn ló wá ń disgrace yìí? Ẹ wo lórí burúkú ọmọ kúntakúntè ọwọ́ òtórí toro má gbé àjọ obìnrin tí mo sọ yẹn. Ṣé ẹ gbọ́ mi ṣá? Ibi tẹ́sí ọmọ pé Ìyábọ̀ olórí burúkú ọmọ ni. Àtijọ́ yẹn lẹ̀rù Ìyábọ̀ ti bà mí jù láyé. Ẹni tí ó bá rí Ìyábọ̀ tí ò bá sá zòbí á mú ni. Ṣé wọ́n ti jọ́ tó lórí burúkú ọmọ yẹn tó bọ́ta? Ṣé wọ́n ti tó yẹ ìmàkù tó yìí disclaimer ẹ̀? Ṣé wọ́n ti ẹ sọ pé hi tẹ bá rántí ẹ sáré sọ pé hi ká tó time ti lọ ẹ tètè ibi la máa dàgbà sí lẹ́yìn. Ṣé wọ́n ti ṣá Tóyìn bọ́ta ó disclaimer ẹ̀? Ṣé wọ́n ti ọmọ yẹn bí Tóyìn ṣe disclaimer ọmọ yẹn? Ṣé ń gbọ́ mi? Ọmọ yẹn bọ́ta lẹ́sẹ̀kẹsẹ̀ ó bu Tóyìn ó yẹ̀yẹ́ Tóyìn gan. Ṣé fẹ́ gbọ́ ṣá? The second day ni Ìyábọ̀ lọ fa ọmọ yẹn mọ́ra. Ibi tí mo ti mọ̀ pé Ìyábọ̀ is evil. Ìyábọ̀ kò kó pa àwọn ọmọ ẹ̀ jẹ tó bá fẹ́ ṣe pẹ́pẹ́ dem. Ṣó jẹ́ kí Ìyábọ̀ kó lọ fa ọmọ yẹn mọ́ra? Ọmọ yẹn bú Tóyìn jọ yẹn gan. Ọmọ yẹn yẹ̀yẹ́ Tóyìn ó rọbìṣì Tóyìn tó jẹ́ pé ó gbé ẹ sórí bíi gálà ni. Tóyìn máa pọ́n ẹlé á pọ́n àwọn ọmọ ẹlé. Ọmọ yẹn bú Tóyìn jọ yẹn. The second day ni ọmọ olórí burúkú yìí lọ bá Ìyábọ̀ ya fọ́tò. Ìyábọ̀ ò tiẹ̀ wọlá pé ó disrespect Tóyìn, èmi ló disrespect yẹn. Ẹ wo bí ṣe wà yìí. Gbogbo yín a lè má close, but few people nínú yín mo mọ̀ yín pé ká má sọ̀rọ̀ o. Ipe yàn kan disrespect yín lásán, mi lè súnmọ́ ẹni yẹn. Ẹ bá mi mú síta, ẹni tó bá rubbish ẹni tó súnmọ́ mi tí mo dẹ̀ ń bẹ́ nìyẹn ṣe. Ẹ bá mi gbé fídíò yẹn síta kẹjá mi. The moment you disrespect my person, even if the person is not my person, ẹ wo bàtà ṣe justice for Mohbad. Ẹ wo gbogbo àwọn tó ń jà fún bàbá Mohbad ńgbà yẹn. Tó bá ti bá wọn jà bí tó bá ti bú wọn, mi súnmọ́ ẹ mọ́, mo bá sá fún ẹ ni. Ṣé mo mọ̀ wọ́n rí ni? Mi mọ̀ wọ́n rí, but because we are fighting the same cause. Ká má wá sọ bí Tóyìn ṣe súnmọ́ Ìyábọ̀ tó. Àlọ́mọ yẹn, òun ni ìyá yìí ń sọ yìí. Ìyá yìí sọ pé ẹni tó ń bá ẹ bú ṣó ń ṣẹgbẹ́ wọn. Ọmọ yẹn bọ́ta ó bu Tóyìn. Ó rọbìṣì Tóyìn. Ó larúkọ mọ́ Tóyìn. The second day lọmọ yẹn bá Ìyábọ̀ ya fọ́tò. Ẹ jẹ́ ká máa gbọ́ ya yìí lọ. Àwọn tí ò lé èpo lójú
àwọn ọmọ tí ò ní ẹ̀kọ́ ilé, àwọn ọmọ tí wọn gbọ́njúmọ̀ ìyá wọn tó bí wọn lọ́mọ, owó gbèsè tó wà lórí mo níyẹn ní ìsìn, orí tó ṣe ṣáàtì ní ìsìn wọn wò tó ń bẹ̀bẹ̀ ò máa san owó wọn, wáyé tó fi kọ̀lẹ́tọ̀ owó yẹn lórúkọ Ìyábọ̀ Òjó. Ó ní ẹni tó jalè lọ́jọ́ ní àjà, tó jalè lọ́jà kò jalè bẹ́ẹ̀ tó gbà, orúkọ yìí wọn jọ máa gbọ́. Torí ó ti di amúnibú ní ẹ̀ràn ìgbé ẹ̀. Téèyàn bá náìsì láyé Ìyábọ̀, béèyàn bá ní clearer mind láyé, Masamagi Aláàfin Akíkanjú lójú ogun. Náà ọmọ yẹn ti wà ní fíìmù nísìn, wọn máa wo fíìmù yẹn, máa sọ pé ọmọ olè ní tó lórúkọ ẹ̀. God bless you ma. Mo dá padà, mo fa padà, mama. Ṣé gbọ́ nǹkan tí ìyá yẹn sọ? Ó ti fi àwọn ọmọ yẹn sínú fíìmù. Ọmọ tó ti lùyàn jìbìtì, ẹ gbọ́ nǹkan tí ìyá sọ. Ìyá ní ọmọ yẹn ti wà nínú fíìmù ẹ̀ ń sìn. Táwọn èèyàn bá wo fíìmù yẹn, wọ́n á ná ọmọ tó lù wá jìbìtì ní. Ọmọ olè yẹn ní, ṣé gbọ́ ṣá? Ó ti sáré Ìyábọ̀. Bó ti jẹ́ pé lórí burúkú ni ẹ́, àánú ẹ̀ ń ṣe mí. Àwọn ọmọ tó mọ̀, àwọn ọmọ tó mọ̀ ẹyẹ tó ṣu wọ́n, àwọn ọmọ tó mọ̀ nǹkan tó jẹ́ láwùjọ, ó ti sáré lọ fi wọ́n sínú fíìmù. Ìyẹn gan lè affect fíìmù ẹ̀. Ẹgbọ́n nǹkan tí ìyá yẹn sọ náà. Ìyá yẹn ni ó ti fi wọ́n sínú fíìmù ń sìn. Táwọn èèyàn bá ń wo fíìmù yẹn, wọ́n lọ́mọ tóun àti Ìyábọ̀ Òjó lò wá ń jìbìtì ló wà nínú fíìmù yìí. Ṣé ó lè yọ fíìmù yẹn mọ́ ni? Ìyábọ̀, wọ́n ní tá bá dejú sílẹ̀, àárímú. Kò sẹ́ni tó ní kó má fàyàn mọ́ra. Kò sí. But ó máa ti fast láti fà wọ́n mọ́ra just because you want them to fight your battle, just because you want to gang fight, just because you want social media validation. Ìyábọ̀ ò lọ́mọ now. Let your daughter be your best friend. Oyè láwọn kan tó súnmọ́ nínú industry. Being your best friend doesn't mean you have to tell them what is happening in your life. Not all these riffraffs. Kò ń ṣe àwọn ọmọ tó dàbí menopause yìí, kò ń ṣe àwọn ọmọ tó dàbí ẹ̀jẹ̀ tó máa ń yọ ǹjẹ́ obìnrin tó bá ń ṣe menopause. Àwọn ọmọ tó dàbí fọ́tọ̀sì, wo bó ṣe rí, wọn ò ṣe rí mọ́yàn, wọn ò ṣe mú lọ sáwùjọ. Tó bá tẹ̀yẹ kó fẹ́ fún wọn ṣàrísítò gan, ọkùnrin gan ò lè rí wọn kókó wọn lé, wo bó ṣe rí wọn dàbí àjọ àbìjà, èyí tó rí ẹ̀wọ́ orí ẹ̀wọ́, èyí tó wẹ̀ rí kúnkùnkùn, wo bó wọn yẹn ṣe rí very ugly. Ọwọ́ ẹ̀rí báyìí. Oh Jesus, a máa làágùn ṣáà. Wíìgì àti wíìgì mi ìmẹ̀ tó spongy jù. Wíìgì, oh Jesus Christ. Ìyábọ̀, ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ ìyá lọ. Kí lè dá acting school sílẹ̀ fún gbogbo yín? 50% yẹn lè ní acting school. Àwọn yẹn ń wáṣẹ́ ẹ̀ mo tún ráyà ọ̀rọ̀ tó ń bọ̀. Àwọn yẹn ń wáṣẹ́ ẹ̀ fún wọn níṣẹ́ ìlọ́nà gàmọ́ṣó ẹgbẹ́ ní ìṣòro jókòó. Ṣàrẹ̀ pé nǹkan tí mo sọ ìyá yẹn sọ́nsìn. Ìyá yẹn ní 99% of you lẹ́ni acting school. Kí ló dé tẹ́ ẹ̀ lo àwọn ọmọ tó wà ní acting school? Àbáwọn ọmọ tó ti ń tẹ̀lé yín for years. Àwọn ọmọ tó ti pay dues wọn for years. Ìyábọ̀ ò lò wọ́n. Ìyábọ̀ lọ́nà ọ̀gá mú ṣòro. Ó lọ́nà ọ̀gá mú àwọn ọmọ táyé ti pàtì ayé, àwọn ọmọ táyé ti kọ̀, àwọn ọmọ táyé pé tó bá rí wọn nú ayé ẹ̀ gan, ìdíwọ́ ìdènà ni wọ́n. Ìyábọ̀ ò sínú ẹ̀mí o. Àṣìbàbà ṣìbòbò tó ń ṣe yẹn, social media validation ló wá. Tó bá wà nú ẹ̀mí, you will see beyond the spiritual. Wàá rí pé àgàgà ọmọ olórí burúkú tí Lizzy ra machine fún yẹn, ọmọ yẹn looking at her, ọ̀rọ̀ ẹ̀ ò dá rárá. Ọ̀rọ̀ ẹ̀ ò dá, gbọ́ ọkọ̀ tí ìyá sọ ni. Ìyá náà ọmọ tó ń bẹ bú àgbàlagbà tó dẹ̀ wà comfortable pẹ̀lú, ṣé ò mọ̀ pé wọn ò lè ṣoríire láyé ni? Gbọ́ mi ṣá. Ìyá náà ọmọ tó ti ń bá Ìyábọ̀ ṣe tíátà láti ìjọ yìí. Ó fi wọ́n sínú fíìmù, ó wá fúnra rẹ̀, ó lọ nàgà lọ mú ṣòro. Àwọn ọmọ yìí ò ní skills. They have no skills. But just because ó fẹ́ fi compensate wọn because wọ́n bẹ búyàn. And you think that is a way of life, Ìyábọ̀. You must be sick upstairs, Ìyábọ̀. You must be high on cheap drugs. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Mo sì ti sọ kíní fún ìtẹ́lẹ̀.
ti sọ fún ẹ tẹ́lẹ̀ tí o bá fẹ́ gun fight tó fẹ́ ṣe operation fi success ni kò fi slap success kò sí speaker tó lè sọ pé ọdún tí mo ti wà pé mo ní pé kó wá ṣiṣẹ́ fún mi láyé kódà tó bá ń di pé wọ́n ń ṣiṣẹ́ fún mi wọ́n praise mi ní wọnú inbox wọn tí ń bá kí wọn orí social media ní ti kí wọn. o tún ti kọ́gbọ́n kan nìyẹn kí n ṣàṣìkò yìí wá wo energy tó yẹ kí àwọn èèyàn lò ní ìsìn láti máa gbòòrò àrísọ. àbúrò pé TikTok ti fọ́kárí síbẹ̀ energy tó yẹ kó promote fíìmù tó ń bọ̀ yìí ní April wọn kó owó jẹ lórí gúrúùpù Ìyábọ̀ Òjó wọn kó lè ní kí ló dé. nígbà tí jẹ́ kí n sọ fún ẹ láyé gbogbo information kò léèyàn máa ń yìí náà ọmọ kan sọ wípé wọ́n pè é ṣàkíyèsí wípé ó lè lẹ́ni yìí ó lórúkọ ẹ̀. kí ni mo sọ sí wọ́n pè é before kọ́mọ yìí tó gbá gbogbo àwọn èèyàn ní over 15 million wọ́n ti pè pọ́mọ yìí ń lu jìbìtì Ìyábọ̀ look away ẹ wá sọ fún mi pé Ìyábọ̀ mọ̀ ń pa ẹ̀ make it make sense ṣẹ́gbọ́n kan tí ìyá yìí sọ ń sìn náà ìyá yẹn ní wọ́n pe àkíyèsí ẹ̀ sí ó look away ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ìyá fún ilé sì wípé wọ́n ń ṣe lára òun ni kì í ṣe gbogbo information ní fake báyìí ló ti yẹ kó ṣe disclaimer fún báyìí ló ti yẹ kó jáde wípé o ò ní gúrúùpù tó ń jẹ́ Ìyábọ̀ Òjó this is your original page ó dẹ̀ yẹ big girl ní ló trademark orúkọ ẹ̀ náà ló trademark orúkọ ẹ̀ nobody can use it can't use it àwọn lọ́ọ̀yà ló máa ń trademark tó bá kó fìrì pé wọ́n lórúkọ ẹ̀ lọ́ọ̀yà ló máa write ẹ̀ nìyẹn we are saying enough is enough because ọmọ pa àwọn colleague yín inú mi mú mọ gbogbo wọn á máa fẹ́ ṣe ìpè wá ìṣe àbọ̀ ìgé wá ìṣe àbọ̀ ìgé torí gbogbo tó ń ṣe ní ìṣe òní ìdẹ bó ṣe máa lùlù bí fíìmù ó ṣe hàn ló yẹ kó máa ṣe kiri now mo ti dàbà tán. kámà ni kámà. ọmọ mo tún yẹn ó tún ní kọ́ńdà 15 million pé Ìyábọ̀ Òjó ló fẹ́ kó wọn travel out. ṣé ń gbọ́. ó fẹ́ bá wọn ṣe fisa. ṣé ń gbọ́. Ìyábọ̀ ọmọ ń pa yẹn ṣé gbọ́ ọmọ yẹn lẹ́yìn tó ní kọ́ńdà jọ ó tún ní kọ́ńdà 15 million ipe Ìyábọ̀ Òjó fẹ́ kó wọn travel out now ṣàmẹ́pọ̀ ọmọ Ìyábọ̀ Òjó ó máa ń ṣe ticket ó máa ń ṣe travelling ẹ wá sọ fún mi pé Ìyábọ̀ ọmọ ń pa ẹ̀ no ṣé Ìyábọ̀ ò gbọ́ gbogbo nǹkan tó ń sọ yẹn ni Ìyábọ̀ máa ń lọ sórí platform ọmọ yẹn náà Ìyábọ̀ goes to that girl's platform Ìyábọ̀ go confirm ẹ̀ ó lóun máa ń lọ sí platform ẹ̀ láti lọ appreciate ẹ̀ so eléyìí ò ń ṣe pé mo sún ní kọ́kọ́ Ìyábọ̀ is an accomplice because ọmọ Ìyábọ̀ máa ń lóun ṣe visa ṣé ń gbọ́ mi so mo sún ṣe máa sọ pé káwọn èèyàn dáwó pé kọjọ travel out ṣáwọn tí ò ní passport international passport Nàìjíríà àwọn ló fẹ́ travel out gbogbo àwọn followers Ìyábọ̀ elébi ni wọ́n àwọn ní ọjọ́ tuntun ke wọn ò rí bá ti ṣe wọn ọ̀rọ̀ náà gbégbá ebi ìnà ni wọ́n ẹ̀mí tó ṣoríire nú àwọn followers ẹ̀ wá ṣé ìyá àbíkú ló ṣoríire ni àbí àpú onídìí ìsàlẹ̀ olórí burúkú ló ṣoríire àbí àfòkúgba àbátà tó jí ajá Mohbad tájá kú mọ́ lọ́wọ́ tí òwò ẹ tí ò lè bọ ajá no ẹ sọ èèyàn gidi kan tó tẹ̀lé àbọ̀ torí bá ti ṣe wọ́n ni wọ́n elébi ni wọ́n ò rí jẹ wọn ò rí ṣe wọ́n ní they look like what they follow jìbìtì náà lọ ti ń jẹ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. tó máa ní kán dájọ́ yẹn nílùú òyìnbó ìwà tí mo tún lẹ́jọ́ máa fèsì kẹ́sì tó lórúkọ ẹ̀ ní lòlò. ṣe gbọ́. torí lára àwọn tó ń tẹ̀lé ẹ ní wọ́n ti hint ẹ̀ ìjì ń ṣe anything. o rò pé wọ́n sọ pé bí àwọn yìí tiẹ̀ ni you need to protect your name. gba àwọn ọmọ olóhùn ìjọ olórí tí Fúnkẹ́ Akíndélé máa ń kó wọn sí fíìmù. ṣe gbọ́ nǹkan tí ìyá yìí sọ ìyá yìí ní gbogbo àwọn ọmọ olóhùn yẹn ìjọ wo lórí tí Fúnkẹ́ Akíndélé ń kó wọn sí fíìmù honestly ẹ̀yin followers Ìyábọ̀ say hi smile for the camera àjàmbí o mo lè má fi bínú bá sọ̀rọ̀ bọ̀ òótọ́ ọ̀rọ̀ ni mò ń bá sọ because Ìyábọ̀ bá ti gbọ́ nígbà tí mo ti kọ́kọ́ sọ̀rọ̀ yìí
ṣé wọ́n ti pé mo ti sọ̀rọ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ ẹ̀gbọ́n kan tí ìyá sọ ni ìyá ní gbogbo àwọn Fúnkẹ́ Akíndélé ìjọ wo lórí tó kọ́ wọn ọmọ olóhùn àwọn ọmọ aláyé bàjẹ́ àwọn gbogbo ṣe rí very ugly ìjọ tí n bá kọ fíìmù àwọn tó fáìn jù láyé ni máa kó síbẹ̀ àwọn nǹkan tó ń jẹ́ kí fíìmù tà nìyẹn ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe fíìmù ẹ̀ ṣe háì àwọn nǹkan tó ń jẹ́ kí fíìmù tà nìyẹn àwọn ọmọ tó fáìn àwọn lè máa fi sójú bọ́ọ̀dù ẹ wo lórí burúkú tó ń ta aṣọ kàtàǹgbà yẹn ẹ wo bí very dirty girl wọ́n ròyìn bọ́dí odò ẹ̀ wọ́n ní ẹ máa rò wípé wọ́n ṣí latrine ẹ máa rò wọ́n ṣí latrine sílẹ̀ ẹja kóté tó ti bàjẹ́ bọ́dí odò ẹ̀ ẹ pé tí Ìyábọ̀ bá dúró sẹ́gbẹ̀ẹ́ náà Ìyábọ̀ máa ṣe mú báyìí ni Ìyábọ̀ máa ń sèmi ni ẹnu ẹ̀ ń kọ́ gbùgbùgbù ni wọ́n máa ń rùn bí menstruation pad ni ẹ̀gbọ́n kan tí ìyá sọ ni ìyá níjọ́ wo lórí tí Fúnkẹ́ Akíndélé tó kó àwọn riffraffs sínú fíìmù Ìyábọ̀ you can do better Ìyábọ̀ please you can do better you can do better owó ló ná sí fíìmù yìí bó lè jẹ́ pé ọ̀fọ̀ ẹ lówó yẹn lọ́fẹ̀ẹ́ ni ṣé ò gbàdúrà kó ṣòwò kó jèrè ni olómọ àwọn ọmọ olórí burúkú àwọn ọmọ tó lè wo kámẹ́rà ẹ wà Àṣànà guilt wà all over Àṣànà ni ẹ mọ̀ ẹ̀ pa Àṣànà Mohbad Àṣànà ló pa Mohbad ojú Àṣànà ò lè wo kámẹ́rà ẹ lọ wò polówó yẹn Àṣànà couldn't look at the camera she couldn't look at the camera báwo ló ṣe máa fẹ́ tí ò ní confidence láti wo camera Ìyábọ̀ make it make sense Ìyábọ̀ why are you doing this to yourself why ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Even tó yìn gbàdúrà ọkọ máa kó wọn sí fún wọn máa dárúkọ yìí alágbára mẹ́ta náà ní olówó tẹlóbì wọn á dárúkọ Fúnkẹ́ Akíndélé wọn á dárúkọ Ìyábọ̀ wọn á dárúkọ tó yìn Abraham ló bá tó wú ẹ̀kọ́ wọn gbọ́ ní ìní tí torí pé mo fẹ́ spite èèyàn kan mo fẹ́ gan fight fún èèyàn kan ní èyí rọ. Exactly àpàlà òjì ṣòro ẹ mọ̀ mi ṣá ó dàbí ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ wá TikTok àti Instagram ẹ mọ̀ mi ẹ bèrè láwọn tó ti mọ̀ mí láti ìgbà social media láti 2008 tí Facebook ti bẹ̀rẹ̀ I no dey see anybody mi rí nǹkan kan ẹ gbọ́ ni èmi làṣàkẹ́ ń bá wì wọ́n ti gé Àṣàkẹ́ létí lọ mi rí èmi ló fẹ́ èmi tí mo rí ẹ mi rí ẹ ṣebí tó bá wò yín ló máa mọ̀ ẹ́ pẹ́pẹ́ òun lè ṣe máa rí pé I don't copy ẹ ní rí mísìn kí n sọ pé ìmúra tẹ́ni mú mo fẹ́ mu because mi ìwẹ́ mo wá sí platform ẹ gẹ̀ẹ́tẹ̀ ṣá àpàlà òjì ṣòro ni mí tó bá ní o fẹ́ pẹ́pẹ́ mi o máa pentagon ni o máa pentagon ló máa jẹ́ because ẹni tó bá rí ẹ tí n bá rí ẹ ló máa ní o fẹ́ pẹ́pẹ́ mi I no see anybody wọ́n ti gé Àṣàkẹ́ létí lọ lóhùn òkè ni máa fi kọ́ fún ẹ wọ́n ti gé mi lé mi ìgbọ́ nǹkan kan ẹ wo last week téèyàn kan ní BJ block them where is your admin wọ́n ń bú ẹ kí ni mo sọ ṣé gbogbo ẹ rántí nǹkan tí mo sọ kí ni mo sọ mo ní jẹ́ kó máa bú mi mi ní block anybody mo ní ṣé mi jọ ẹni tó ìbò ń tù ni èmi tó yẹ pé kẹ tó bú mo ti búra mi kí lẹ tún fẹ́ sọ but just because Ìyábọ̀ wants a confirmation Ìyábọ̀ ṣé mo nǹkan kékeré ló máa ń jọ ara oko lójú gbogbo praises tó ń fún yẹn is getting into her head Ọ̀tẹ́dọ́lá ò praise mi Dangote ò praise mi àwọn olórí burúkú àwọn bọ́ńtrowé ló máa praise mi àní tí n bá ṣí inbox mi fún yín ojoojúmọ́ náà inbox mi aunty I just love you aunty I don't want money from you I just want you to be my big sister aunty mo lè kú nítorí yín tí n bá ń copy comment àwọn èèyàn tó fẹ́ súnmọ́ mi kò ṣọ́ àwọn ọmọdé nìkan o ní àwọn àgbà l'Amẹ́ríkà ní London ní Nàìjíríà I can tell you for free I swear with my living God but I put them at arm's length I don't want it tó bá ti rẹ̀ tó ń ṣàtàṣe mọ́ ẹ̀gọ́ sá fún because they have a mission ẹ jẹ́ ká bá gbọ́ lọ. There are lots of different girls graduate the drama and one read in the institution kó wọn pepper dem gang tẹ́yìn bá ṣe pepper dem gang ó máa dún ẹni tẹ́ ẹ̀ ń ṣe fún
ẹ̀yin náà ń para yín lára ni. Pẹ́pẹ́ dé ń ga nǹkan ọ̀nà méjì ló pín sí 2 ways ni. Ó tafà sí mi, màá tafà sí ẹ padà. Ṣé kò wá tún pa padà báyìí? Wọ́n ló mọ rísì tó fi kó àwọn ọmọ fákàsì. Ẹni tó fẹ́ràn ẹ̀ léni, ní second ó lè change lọ́la. Exactly. Bẹ́ẹ̀ ni Messi ayé kòkó wọn. Ẹ wo Messi náà. Ẹ wo Messi náà. Ẹ wo gbogbo ìgbà tí mò ń jà fún Messi. Ẹ bi Messi àfi tó bá sọ pé mo parọ́. Messi followed me. Messi inboxed me to say thank you. Ẹ bi Messi pé ṣé mo dá lóhùn. For you to know that pé mo kóyàn kankan jẹ, èmi kàn ṣe tèmi bọ́lá ṣe rán mi ni. Gbogbo ìgbà tí mò ń jà fún Messi. I don't know Messi. But she came into my inbox. She said thank you. Even ìgbà tó ṣe thank you mo dá lóhùn. She followed me. She started commenting on my chat. Ẹ gbọ́ mi ṣá. Mo wá wò pé no. Respect is reciprocal. Mo wá ṣẹ̀ṣẹ̀ lọ follow ẹ padà. Ẹ gbọ́ mi ṣá. Ìjọ tó wá come for her gan. Mo wá lọ inbox ẹ. Mo ní sis, please don't respond. Tell your husband not to respond. Messi comment sí page mi ju bí ṣe ń comment sọ́dọ̀ ẹ lọ. Kò ń ṣe ti gbéraga, mo respect ara mi ni. Mo sọ fún yín pé mo kó àwọn yẹ̀yẹ́ Britney jẹ. I have my favorite among them, but that doesn't mean I should stoop so low to be fancying them. No. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Olùmọ̀pọ̀ lórí burúkú lè dùn mọ́ta máa ń pariwo wípé o láìkí donation fún òbí tó ń gbà yóò fún. Kí ló fẹ́ fi wẹ́rẹ́ ẹ mọ́? O ní láti ṣe chat copy rẹ̀. Ẹ sábàbù bá ń sọ̀rọ̀, wọ́n ló kórìíra Ìyábọ̀, ó kórìíra Ìyábọ̀. Wàláì kódà mi ò kórìíra ọ̀tá mi. Kọ́nà mi kó lè mọ̀ ọ́n la. Àmọ́ mo kàn lè fọ́tà mi lè gbàgbé. Tó bá lóun wáyé. Tí ọ̀tá mi bá lóun òun lọ́gbọ̀n jù máa kú fún kóbákóbá. I will advise you. It's high time you restruct your step. Ǹjẹ́ ní tó ti torí ẹ̀ ṣe foríforí fún gan? Ṣówó ọ̀tẹ̀? Ṣó ní ìtọ́nà ti pèsè fún ọ? Ṣó ní tí Ọlọ́run ti pèsè fún ọ? Ọmọ yí ọká, ọmọ yí ọká, ọkọ ọmọ yí ọká, ọmọkùnrin ṣe dáadáa. Ṣé rí ibi tí kà tí mama jẹ́ oníkà nìyẹn. Ẹ gbọ́ nǹkan tí ìyá sọ́nsìn. Ó ní ọmọ yí Ìyábọ̀ ká, ọmọ yí ká, ọkọ ọmọ yí ká. But yet, she's not contented. She's not happy. That means she's evil. Are we on the same page? Please say hi. Am I making sense? Ìyá sọ́nsìn. Ó ní Ìyábọ̀ kí ló tún wá? Ó ní ọmọ yí ẹ ká, ọmọ yí ẹ ká, ọkọ ọmọ yí ẹ ká. She should be contented. Àwọn yẹn lásán gan ó jẹ́ kó jẹ́ happiness tí Ìyábọ̀ mama wò lójú. But she cannot be because come alone, you get serve what you order. Come alone fight Ìyábọ̀. Eléyìí ò ṣe pé retrace yourself. Ọmọ yí ká, ọmọ yí ká. Gbogbo nǹkan yí ká. But oyin náà ga mú ṣòro àwọn ọmọ olórí burúkú, àwọn ọmọ tó máa pa sọ́mọ ìyá wọn lójú, àwọn ọmọ tí ò wá, àwọn ọmọ atẹ́rọ̀ fọwọ́lé, àwọn ọmọ tó yẹ pé they are not born with silver spoon. Ṣí bí onígi gan wọn fi bí wọn. Àwọn gbogbo nǹkan tẹ́ Sábọ̀dù kà yí pé ó yí Ìyábọ̀ ká. Ìyẹn lásán gan ó tó kí Ìyábọ̀ máa wò ó kó jẹ́ ìdùnnú fún. But Ìyábọ̀ is not happy. She's not contented because she's evil. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. That is your achievement. Àwa ti torí wípé bí a bí mámílì ó lè dùn lágbájá gbé. Ó ń ṣeré ẹni o. Ẹ gbọ́ nǹkan tí a yẹn sọ. Wàá wá ti torí pé tó bá fa ilé ìmọ́ra, á dùn lágbájá. Kí ni ìyá yẹn sọ? Ìyá yẹn ní òun ṣera ẹni. Ṣé kò fi ṣera yẹn sìn? Ó ní ṣìkàṣìkà á fi kan ṣera ẹ̀.
ó fi ṣẹ́ra ẹ̀ náà ẹ wò ó sìn wọ́n ti dúpọ̀ àwọn èèyàn ní 15 million ìkànnì àwọn ọmọ tó ń pọ̀n kiri ìkànnì àwọn ọmọ tó ń mú kiri ìkànnì àwọn ọmọ tó máa ń lọ sí péjì ẹ̀ tó máa jọ ń celebrate ara wọn Ìyábọ̀ dẹ̀ mọ́ ń pa 15 million yẹn ṣé kò fi ṣẹ́ra ẹ̀ báyìí ṣé kò fi ṣẹ́ra ẹ̀ báyìí àwọn ọmọ tó mọ̀ rí ó ní àǹtí mi kan my doctor aunty àǹtí mi náà bọ̀tá ni wọ́n she lives in London mo wá rí wọn jọ́ kan wọ́n lọ party ẹni tí ò lọ party doctor ni if she doesn't work from home she will go to her service wọ́n máa lọ sí GP office wọn ṣóyẹ yín ó wá jàjà lọ party ńjọ́ náà mo wá rí wọn pẹ̀lú àwọn ọmọ London kan tọ́jọ́ ya fọ́tò mo pè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní àǹtí etí yín mélòó àwọn ọmọ ilé ìbáyà fọ́tò àwọn ilé yìí wọ́n fẹ́ fi yín dúpọ̀ àwọn èèyàn ní o ẹ máa pẹ́ ní good record ní London mo ní láyéláyé àǹtí kẹ́ tó báyọ̀ ya fọ́tò láyé yìí ẹ kọ́kọ́ lọ ṣe CRB fún wọn mo ní many people máa ń fẹ́ báyọ̀ ya fọ́tò ẹ wo gbogbo àwọn tó máa ń dúpọ̀ èèyàn tó máa ń lọ bá VDM kí ló máa ń ṣe bàbá kọba ìtọ́nú ní travel agency ó bá gbogbo àwọn celebrity Naija ya fọ́tò láti fi dúpọ̀ àwọn èèyàn ẹ gẹ́ẹ̀tẹ̀ ṣá mo sọ fún àǹtí mi jẹ́ mo ní àǹtí tí bá tún rí yín kẹ́ báwọn èèyàn ya fọ́tò anyhow wọ́n ní jẹ́jẹ́ ni mo jókòó sí party wọ́n ní àǹtí you look good can we take picture with you wọ́n ní validation ló wà wọ́n máa fi yín dú mo dẹ̀ mọ àwọn ladies yẹn London wọ́n ṣe runs wọ́n ṣe escort wọ́n tún lu jìbìtì scammer ni wọ́n mo ní àǹtí bí ṣe wò yín ẹ lọ delete fọ́tò yẹn àǹtí kọ́ ló post fọ́tò yẹn o àwọn ló post yẹn wá tag àǹtí mo ní ẹ lọ ọ̀hún tag ara yín abẹ́ ẹ̀gbọ́n mi ṣá just because so 22 million lọ́mọ yẹn lu jìbìtì ayé mi o wọ́n dẹ̀ sọ pé lára àwọn tó dá owó yìí wọ́n ní single parent kúnnú wọn àwọn owó school ọmọ mi ló dá ẹ wò kọ́ tí Ìyábọ̀ ṣe Ìyábọ̀ ṣọ́nbà ní tọkàn fa ní tàn ya ni genuinely làwọn people like lọ support ẹ̀ why tó jẹ́ pé nǹkan tó fẹ́ fi san fún wọn ni ọmọ olórí burúkú tó dẹ̀ náwó jẹ́sì tó forúkọ ìgbowó tó lu jìbìtì kò lè rówó san ó wá ń sunkún ìwọ ló bá sanwó yẹn Ìyábọ̀ because fọ́tò ẹ ìwọ ló ń lọ sí péjì wọn ìwọ ló ń dúró mo dẹ̀ ṣọ́ ẹ̀ pa ọmọ yẹn wọ́n á ti inbox ẹ wọ́n á ti béèrè question ò dá wọn lóhùn ni because wọn ò rí wọn kọ́ máa bẹ́ẹ̀ búyàn ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Agolé yìí síwájú àtẹnìta tí bá pe ẹyọ ọmọ ewé ẹ wá bá mi ṣeré inú ilé mi á kún ṣùgbọ́n Sátánì ṣe nǹkan kan tó jẹ́ àdìtú fún èmi àtẹ̀yìn tẹ̀yìn gbò wá kí ni Sátánì ṣe ẹni tó fẹ́ràn ẹ tó ń kẹnu bọ̀ ẹ lẹ́nu tó ń jẹ itọ́ tó ń jẹ ó lè kórìíra ẹ within a second. Yes. Èmi ẹ̀ máa ń bàlẹ̀ wọn ni. Yes. Yes. They were pre-planned. Ìyẹn ṣe máa ń sá fún ènìyàn. Ẹ̀mí èṣù ní máa ń rìn kiri ni looking for someone to devour. Á mú àárín lọ́kọ-láya. Nígbà míì tí ẹ bá ní pé lọ́kọ-láya go through divorce, wọ́n go through separation. Ìgbà kan wà tó ti jọ ń jètì ara wọn. Ìgbà kan wà tó ti ṣe tí wọ́n ti jọ ń jẹ ètì ara wọn. Ìgbà kan wà tí wọ́n ti jọ ń jẹ ètì ara wọn. Ìgbà kan wà tó ti ń fara wọn lọ́wọ́. Sàtánì àgbéṣe èdè àwa sọ wọn di oníkórìíra. Bàbá ìdẹ́ lóòfù mi tẹ́lẹ̀ o. Ìyá ìdẹ́ lóòfù mi tẹ́lẹ̀ ǹjẹ́ kí ló fà á? Anatomy ọmọ ènìyàn ni mo sọ fún yín. Tó o bá fẹ́ pẹ́ láyé tó o fẹ́ kójú ẹ̀ rí bí. Kì í ṣe gbogbo ẹni tó ń yọ̀ mọ́ yàn. Ló love èèyàn. Ìyábọ̀ mo tún bẹ̀ mo ti sọ̀rọ̀ ẹ̀ rí. Bẹ́ẹ̀ bá ní mo kórìíra Ìyábọ̀ kí ni fi ń ṣe yàn mo kórìíra ẹ̀ ní talẹ̀ yìí tí mo sọ fún pé mo fẹ́ràn rẹ̀ mo kórìíra ẹ̀. Wàhálà Ìyábọ̀ ò ní highest love rate lọ́dọ̀ mi. I love everyone equally. That's it. The love of Christ. That's it. Because ẹ ti yàn sọ pé òun lòun love jù léni. Ó lè dọ̀la kó yíwà padà. Just love everybody equally. Jesus said, love your neighbor as yourself. Ilé yìí ò pé o. Ó bẹ́tà kó o jáde kó ní kó máa bẹ polówó ìtọ́nà fàrísọ. Mo rí táwọn kan sọ pé
ìwọ àti Tóyìn Abraham ti dà ipò òfin sínú àrìnzó gbọ́dọ̀ bí mo ti sọ fẹ́yìn adití yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní part 1 Tóyìn ti kú ní part 1. Anyway, ẹ jẹ́ mo tún fẹ́ play mi fún yín. Ẹ jẹ́ kí n play the last one. Mo fẹ́ sáré play nǹkan kan. Ìyábọ̀ sọ pé òun ò mọ mo tún. Ẹ jẹ́ fún mi níbi tí Ìyábọ̀ sọ pé òun ò mọ mo tún yẹn. Okay. Ẹ máa gbọ́ bí báyìí o. Listen to me. People can hear you on the live this thing. I don't know which live am I. I'm join live on. Ìyábọ̀ ló ń sọ̀rọ̀ ẹ gbọ́. Trending gist. Okay. Please don't advertise for my movie. In fact, all the 15 invites I gave you for people don't come. I don't want to see anyone. Yes. And even you, I don't. Ṣé gbọ́? Ìyábọ̀ sọ pé òun ò mọ ọmọ tó lo jìbìtì rí. Ó dẹ̀ fún ní 15 invites kó bẹ́ẹ̀ pè yàn. Ṣé Ìyábọ̀ ò léyàn mọ́ ni? Ó lóun ò mọ ọmọ èrí ṣe ẹ̀rẹ̀ kó sọ ní voice note mo kọ́kọ́ play yẹn. Ó lóun ò mọ̀ wọ́n rí. Ó lóun ọkàn wá bá òun tó celebrate òun ni. Ó lóun ò mọ̀ wọ́n rí. Ó mọ̀ rí ó fi sínú film. Ó mọ̀ rí ó fún ní 15 invites. Olórí burúkú ẹ̀kẹ̀rẹ́ oníkáwọn èèyàn wá san 2 million fún tébù fún launching fíìmù olórí burúkú tí ò lórí tí ò lẹ́sẹ̀ tó fẹ́ ṣe. Ó fún lè ní 15 invite mélòó ló fáṣánà mélòó ló fótò kò máa gbé ṣáwọn tẹ́fẹ́ lọ bá jókòó nìyẹn. Oh my God, Ìyábọ̀ ṣébi tó bára ẹdẹ nìyí Ìyábọ̀ ṣé Ìyábọ̀ ò léyàn mọ́ ni. Ó fún lè ní 15 invite eléyìí tó ti lo gbogbo ayé jìbìtì. Ṣé gbogbo yín rí nǹkan tí Ìyábọ̀ ń ṣe o? Mo ní Ìyábọ̀ àtọmọ ìjọ ń ṣe àpapín ni. Ó mọ̀yàn rí ó dẹ̀ fún ní 15 invitation. Ṣé eléyìí tí wọ́n wo nǹkan ṣó léyàn lẹ́yìn ni? Eléyìí tí ó jẹ́ pé ti kọ́kọ́ ju kó bú Lizzy lọ lórí platform ẹ̀. Eléyìí ò léyàn tó bá léyàn kò ní wá sórí íńtánẹ́ẹ̀tì wá lo jìbìtì. Ìyábọ̀ àwọn wo ló fún ní 15 invite yẹn kó bẹ́ẹ̀ pè síbẹ̀? Ìyábọ̀ rẹ̀ sọ pé òun ò mọ ọmọ ẹ̀ rí. Ṣé rí pé Ìyábọ̀ ń parọ́ báyìí? Mo sọ fún yín pé Ìyábọ̀ mọ̀ ń pa owó tán lu jìbìtì. Ẹ má bú mo tún nìkan. Ìyábọ̀ mọ̀ ń pa owó yìí ọmọ yóò kàn lè bọ́ta sọ̀rọ̀ ni. Ó mọ̀yàn rí ó fi sínú fíìmù kó feature. Ó mọ̀ rí ó fún ní 15 invite. Ìjọba mélòó ló fún Fúnkẹ́? Mélòó ló fún Àṣànà? 15 invite. Abájọ náà ẹ rí pé Ìyábọ̀ kò sí party tó ṣe. Party yẹn máa rough ó máa ras ó máa rowdy. Àwọn ọmọ onípàrágà àwọn ọmọ elépo àwọn ọmọ aláta àwọn ọmọ oníyọ̀ ló máa kún bẹ̀. Ìyábọ̀ mo mọ̀ pé ọkọ ló sanwó bí tó ti fẹ́ lọ ṣe yẹn náà. Tó bá ti wáyé pọ̀ sanwó yẹn fún ẹ ó wá kó irú àwọn eléyìí ló máa lọ jókòó sí red carpet àwọn eléyìí. Ìyábọ̀ pọ́nra eléyìí. Ìyábọ̀ there is something called price tag. Try kó fi sára ẹ̀ try kó fi sí CRBN. Ìyábọ̀ ó fún ẹ tó ló mọ̀ ṣáre pé ó mọ̀ yìí o. Ojú kamọ́ ló ṣe bọ́ta wá sọ pé òun ò mọ̀ o. Now ó sọ pé kọ́mọ yẹn kó má wá sí fíìmù òun. Ọmọ yẹn máa wà because ọmọ yẹn wà nínú fíìmù ṣó fẹ́ lọ yọ róòlù ẹ̀ nínú fíìmù ni. Ìyábọ̀ ó máa kábàámọ̀ gbẹ̀yìn ni. Tó bá ti jẹ́ pé gang fighting ló mọ bó ṣe ń gang fight you should be ready láti gé kábàámọ̀ jẹ. Ṣó máa pé ká sọ pé ó tí sáré lọ fi ọmọ ẹ̀ sínú fíìmù. Ó nílẹ̀ láti lè dànù sí bọ̀ ó fi sínú fíìmù. Ó ní kó má wọ t-shirt mọ́ ó ní kó má polówó mọ́ bọ̀ tó fi sínú fíìmù. Ọmọ ìgán lè gbé lọ sí court ó wà nínú fíìmù so ó lè polówó. Ẹjọ́ ní fíìmù ni ìgbà tó ń gbowó lọ́wọ́ ẹ̀ ó mọ̀ pé ó máa fi sí fíìmù ìgbà yẹn. Ó mọ̀ ẹ jẹ́ ká máa ṣe lọ ẹ máa gbọ́. Want to see you people, every single one of you, tí mo fún ní invite, and you, I don't want to see them. I'm going to put your name specifically as a security post. Any one of you, they will bounce. I don't want to see them. Take my t-shirt, don't wear them anymore. Go and burn them, throw them away. Ẹ dúró ná. Ìgbà tí Ìyábọ̀ ní kó wá sanwó table 2 million láti fi ṣe launching fíìmù. So máa san 2 million owó table sí. Olórí burúkú owó torí ni máa bá jókòó sí table. Ẹ máa rí dínkù àwọn èèyàn. Ṣé Ìyábọ̀ léyàn mọ́ ni? Ìyábọ̀ máa san 2 million. Máa wá bá àjọ
Màá bá ń gbé ní mi egbére. Ọwọ́ ò torí obìnrin, òun ni màá bá jókòó sórí chair. Ìyábọ̀, àbájọ mo ṣẹ̀ṣẹ̀ rí nǹkan tí wedding ọmọ ẹ ṣe. I saw why your child's wedding was full of content creator. 30 guests, 1,000 content creator. So bó ṣe máa invite àwọn èèyàn sí party ni. Ìwọ tó ń wò mí lọ́sàn-án. There's bó lówó lọ́wọ́, bó lẹ́jẹ̀ lọ́rùn. Respect. There's something called respect and class. Kò ń ṣe gbogbo èèyàn lóní, ẹlòmíì lówó ní gbogbo ẹ̀ kò ní. Ẹbí àwọn tó mọ̀ mí Manchester. Wọ́n pe kinní kan ní roll call. Tí n bá ń ṣe party, mo fẹ́ mọ èèyàn. Kò di dandan kẹ́ jẹ́ big girl, kò di dandan kẹ́ jẹ́ big girl. But kẹ́ má jẹ́ nǹkan kan gan, kó rí decency lára àwọn tí mo fẹ́ pè wá party yẹn. Kẹ́ má jẹ́ nǹkan kan gan, kó rí natural beauty. Kó ní wow, ta ló mọ̀ yìí, ta lẹ́ni yìí. It's not just Dick, Tom and Harry, Yabo, just because you want them to be talking about it, you want them about your mo ṣẹ̀ṣẹ̀ rí bí party ọmọ ẹ ṣe flop ni. 30 invited guests, 1,500 content creator. So o tiẹ̀ ní class, o ní roll call tó bá ń ṣe party. O fún àwọn olórí burúkú ọmọ atẹ̀rọ̀fọwọ́lé, o fún wọn ní 15 invite. Síbi táwọn èèyàn gidi bá jókòó, òkú léèyàn gidi náà. Fúnkẹ́ Akíndélé kan lèèyàn gidi tó wà lára ẹ̀. Ṣé àwọn tó fẹ́ bá jókòó ni? Àwọn ọmọ tí ò ní nǹkan tó ń jẹ́ courtesy, wọ́n á dé party yẹn jọ ẹ̀, wọ́n máa gbé ojú gbogbo èèyàn sínú kámẹ́rà ni. Wọ́n ò mọ nǹkan tó ń jẹ́ there's something called privacy. Àwọn ẹnu ìṣó yẹn ó pe return of Arizoti, ó ní return of Papariano. Báwo ni Arizo àti Papariano ṣe jọra wọn? Ṣé àwọn tó kó sí fíìmù ni? Ìyábọ̀, ó dẹ̀ fọwọ́ ara ó dẹ̀ fi báyé ara ẹ jẹ́. Ìgbà tó ní return of Arizo, tí Fọlá sọ pé return of Papariano, ṣé Papariano sá lọ? Ṣé àwọn tó pè sí fíìmù náà nìyẹn ìyàwó? Ìyábọ̀, anímọ̀dé ẹ̀wọ̀n Fọlá rẹ̀ mo gbọ́ return of Papariano. Mo ní ṣe Papariano ti sá lọ lórí TikTok. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ṣé bá mi fi bíìtì sí gbà? Àtẹ́wọ́ sí. Ẹ sílẹ̀ pọ̀ náà pa. Ẹ má wọlé. Ẹ ṣe gan. Mo dúpẹ́. Thank you. Ṣé gbé lórí burúkú? Ó ní ẹ má bá mi tà mọ́, ẹ má bá mi polówó mọ́, ẹ fílẹ̀ fọ́lọ́run, Ọlọ́run á bá mi tà. Ìyábọ̀, ó mọ̀ pé ó ní Ọlọ́run kó tó lọ kó àwọn àbíkú, àwọn ọmọ tí àwọn ti fi ṣe nǹkan oṣù, àwọn ọmọ tó dàbí nǹkan ẹ̀jẹ̀ dúdú tó máa ń jáde nídìí obìnrin tó bá ti ń ṣe menopause. Ó mọ̀ pé ó ní Ọlọ́run, ó mọ̀ pé sọ pé tó ń bí Ọlọ́run ò kí ń bẹ ènìyàn. Ó ti fi ènìyàn ṣe ìgbẹ́kẹ̀lé just because you don't have anything to pay them. Ìyábọ̀, mo gbọ́ tó sọ pé ó sanwó fún wọn ju àwọn tó wà nù tíátà gan lọ. Ìyábọ̀, fún wa ní voice. Ó mọ̀ pé àwọn yẹn ò lè bọ́ta kó sọ pé ó sanwó. Ìyábọ̀, tó bá sanwó gidi fún wọn, ó ní lo cheap labor. You know you can. Ó mọ̀ pé wọ́n fẹ́ fame. So ẹ fi kan gbà kan lọ́wọ́ ara yín ni. Ìyábọ̀, just because you are looking for cheap labor, ó ti gbàgbé gbogbo nǹkan tó invest sínú fíìmù. So èmi máa wá gbé YouTube sínsìn. Màá wá ní return of Arizo, return of Papariano mo fẹ́ wò. Tí mo ti rí cast. Ìyábọ̀, ó ti pẹ́nu géèmù yìí náà. Cast làwọn èèyàn máa fi wo fíìmù. Cast. Ẹ rí pé fíìmù yẹn ò ní dùn gbà mí, but wọ́n lọ gbá wọn cast sí. Wàá jókòó wà wo fíìmù yẹn. But ìgbà tí bá ti ń yọ olórí burúkú tó ń taṣọ kàtàǹgbá, olórí burúkú owó òtórí, pápá aláǹtóró, ó dàbí ìrèké mọ́là, ṣé mo rèké brown táwọn mọ́là máa ń tà yẹn, àgékù, ó dàbí àgékù ọjọ́ àánú. Tí bá ti ń rí àwọn yẹn tí ò bá ń ṣe social media gan mi ìmọ̀ wọ́n rí. Tí bá ti ń rí tí mo ti ráwọn olórí burúkú, àṣànà náà ò jẹ́ nǹkan kan nú ayé. Mohbad tó pa ló apanilẹ́kúnjayé ni. Nǹkan tó yẹ ká tí bá ti ń gáwọn yẹn, ṣé wo bí máa wo fíìmù yẹn? Because tí bá tẹ̀ ní jẹ́ ń wo promo fíìmù yẹn, bombastic side eye ni máa fi wo. Àgàgà kọ́ lọ ṣọ́ àṣànà.
màá ní kí náà fẹ́ ṣe inú fíìmù ìjú kan pa ọkọ jẹ lọ. Ìyábọ̀ ṣé ò ronú débẹ̀ ni àbí ó ti ń bá mi dì ẹ́ ni àbí ẹnu ìṣó Fọlá Tinubu tó gbé ẹjọ́ x ẹ̀ tó gbé wá sórí social media ṣé yẹn ni mo fẹ́ wò bẹ́ẹ̀ Fọlá tó fẹ́ sọ pé return of Arinzo tó ní return of Papariano báwo ló ṣe jọra wọn ṣé a tọmọ p ni àbí aru tọmọ a wọ́n ní return of Arinzo Fọlá ní return of Papariano